يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار. الحمد لله الذي بيده تدبير الأمور ولا يستحق العبادة حقا سواه. أصلي وأسلم على أفضل الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run Ọba wa Allah, ọba tí gbogbo àkóso ń bẹ lọ́wọ́ ẹ̀, bá fẹ́ bá fẹ́ bá mà Ọlọ́run ní ń darí gbogbo nǹkan, tóró náà ló dá gbogbo nǹkan. Ọba tó dá gbogbo nǹkan yìí ní sì ń darí ẹ̀, bá mà bá fẹ́ òun nìkan náà ló lẹ́tọ̀ọ́ sí ká máa sìn. Torí òun nìkan náà ni ọba tó dá wa nígbà tí ń dá wa. Ẹni tí èso Ọlọ́run a gbọ́dọ̀ sìn. Ọba yìí ti wá ṣe àdéhùn gbogbo ẹni tó bá ṣẹ̀ sìn wọ́n bọ̀ wá sinmi lálẹ́ Jánnà, kọ́lọ́mọ́sá fi wá sínú wọn. Ọba tó wá sí wá ní mùsùlùmí òdodo, ọba náà la dúpẹ́ fún ọ. Àpadà sí ibú, àpadà sí ìtìgbà tí báyàn téèyàn fi dágbére fún Islam, kọ́lọ́mọ́jọ́ ọ̀sẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. Ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn ará ilé pátá tí wọ́n bá ṣiṣẹ́ dáwà, kó sì bá gbogbo àwọn sàhábà rẹ̀ pátápátá tí wọ́n jọ ṣe wàhálà lórí Islam. Ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa, èyí tó dájú nínú ọ̀rọ̀ tó yẹn máa ń jẹ́ òkú gbọ́ òun náà lọ́rọ̀ tó bá ní ṣe pẹ̀lú Kùránì. Ẹ̀rí èyí tó dájú ní ọ̀nà tó yẹn máa ń tọ̀ òun náà lójú ọ̀nà sunna sá máa béèrè sunna. Gbogbo tó bá fẹ́ ṣe nínú ẹ̀sìn rẹ máa béèrè pé bó l'Ànábì ṣe ṣe gẹ́lẹ́. Lẹ́yìn náà gbogbo tó bá fẹ́ ṣe nínú sẹ̀mí rẹ máa béèrè pé bó l'Ànábì ṣe lu ayé, kó máa kọ́ sí Ànábì, torí òun nìkan náà lèyàn máa kọ́ sí téèyàn ní sábàmọ́. Ẹ̀rí gbogbo tó bá ti dálẹ̀ tí wọ́n pè lẹ́sìn tá a wá díẹ̀ ní Al-Qur'ani tá a rí àwọn náà àdìsí àbá bídíà ni wọ́n máa ń ṣe kíni ni wọ́n máa ń pè é. Ànábì ní gbogbo bídíà nù ní ìsọnù ní. Ẹ̀rí ẹni bá wá sọnù lẹ́yìn ìgbà tálẹ̀ Kùránì àti àdìsí ti wà ńlẹ̀, wọ́n ní yóò já síbì kan inú náà Ọlọ́run yóò já sí abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́jà bá wọn ṣe. Gbogbo àwọn tí wọ́n ń ṣe kọ́lọ́mọ́sà bá dá wọn padà sínú sunna Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Èní òun náà ni ọjọ́ keje nínú oṣù Rajab 1443 tó ń ṣe déédéé ọjọ́ kẹjọ nínú oṣù February 2022. Ẹ̀yọ́ mayami ní tí wọ́n ní ká fi bá ní sọ̀rọ̀ ní ìlú Ìlúà lẹ́ni Kájọlá local government Ọ̀yọ́ state. Ahamiyatul imani anwa'uhu wa fawaiduhu. Báwo ni ìmánì ṣe pàtàkì tó nínú ìṣẹ̀mí wa. Lẹ́yìn náà àwọn nǹkan wo lèyàn ò ní sẹ́mi tá a fi máa pé yẹn ní ìmánì. Bẹ́yìn bá wá ti wá ní àwọn nǹkan yìí, kí ni àwọn èrè ń jẹ àǹfààní téèyàn ó rí látara pé ó ní ìmánì láyé ń bí àtijọ́ alìkìyàmà. Ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa, ahamiyatul imani anwa'uhu wa fawaiduhu. Báwo ni ìmánì ṣe pàtàkì tó nínú sẹ̀mí àwa mùsùlùmí. Ọ̀rọ̀ àwa mùsùlùmí la fẹ́ sọ ní ìlú alẹ́ni. Ṣẹ̀rá àwọn tí wọ́n lọ chọ́ọ̀chì àtàwọn tí wọ́n ń ṣe ìbọ̀rìṣà, a sì pe àwọn kí wọ́n wá ní ìmánì ni. Torí ẹni tí ó bá ti jẹ́ mùsùlùmí
kò lè ní ìmánì. ní tó ní ìmánì sí ìgbàgbọ́ ni wọ́n ń pè ní ìmánì. ní tó ní ìmánì sí náà ni ní ti ń pèun àti ní ti ń sìn yẹn. ọlọ́run níjà wọ́n bá wọn débẹ̀ láyéláyé àtàwọn wa àtàrọmọdọ́mọ wa. àwọn tá a jẹ́ mùsùlùmí ní ìlú àti kàràkàrà rẹ̀ torí wa ní àṣegbè ìdánilẹ́kọ̀ọ́ yìí wa. káwa tún kún àwọn àfáà wa lẹ́yìn tí wọ́n ń pèpè sí di la ilaha illallah nílùú yìí kálíbà máa bóun ní ìmánì ṣe pàtàkì tó. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa al-imanu wa tasdiqu bil qalb. ìdí wọ́n pè ní ìmánì gbogbo àwọn làá máa ń gbọ́ wọn ní ó ní ìmánì kò ní ìmánì kí ni wọ́n pè ní ìmánì gan al-iman òun náà ni ìta gbàgbọ́ nípa ọlọ́run ọba wa sínú ọkàn wa wal qawlu bil lisani àti àwọn ọ̀rọ̀ tá à ń sọ tí ó tako ìmánì tí ó tako gbàgbọ́. ìmánì yóò wà ní ọkàn a máa wá rí nínú ọ̀rọ̀ tó o bá ń sọ tó o bá ti sọ kankan tá a bá ti gbọ́ báyìí a mọ̀ bó ní ìmánì àbó ní ìmánì. lápèjúwe ọlọ́run ọba àlá ọfà dáhùn kankan ọ wá ní inna lillahi wa inna ilayhi raji'un ọ̀dọ̀ ọlọ́run láti wá ọ̀dọ̀ rẹ̀ lápadà sí bọ́lá ń ṣe fẹ́ ni ọ̀rọ̀ tó sọ yẹn ló já mọ̀ pé ó ní ìmánì kìtì wọ́n kò ní ìmánì lọ́kàn ọ bá pé ha tọ́lọ́run kélé yìí ó ha níbo tí ní tọ́lọ́run kélé yìí yẹn ó ti já mọ̀ pé ó ní ìmánì ló ṣe jẹ́ pé yọ wà lọ́kàn ẹnu ọmọ wa gbé jáde ẹnu ò ní takun tó wà nínú ọkàn lẹ́yìn náà al-amalu bil jawarih àwọn erékèéríkè ara rẹ̀ yóò já mọ̀ pé ó ní ìmánì tábàtì lọ́tọ́ náà lè kírun àtẹ̀mọ̀ pé ó ti gbẹ nìkan gbọ́ kó tó darí sílé rẹ̀ tabati rí ẹ tó wọ́jọ́ tó lọ Mákà àti mọ̀ pé ó ti gba nǹkan kan gbọ́ kó o tó gbé adúrò owó yẹn kalẹ̀ wípé ó fẹ́ fi ìrìn àjò Mákà tó bá ń tọ́jú òbí rẹ̀ àti mọ̀ pé ó ní ìmánì. ẹ̀yọ́ máa yá mi abọ́tọ̀ ń ṣàdúà àmọ̀ pé ọgbẹ́ nìkan gbọ́ ẹni tó gbàgbọ́ ló ń pè yẹ ó já mọ̀ pé ó ní ìmánì. iṣẹ́ ọwọ́ wa ìmánì ọmọ hàn bẹ̀ àmọ́ kákan rí ọ kọ̀ọ̀kan mú bíléèdì kọ́ máa fi ń ṣàgbẹ́rẹ́ sẹ́yìn ọrùn kọmọ fi ṣàgbẹ́rẹ́ sẹ́yìn ẹsẹ̀ àwa ní kí ló dé ó ní kí ní ti ń ṣe òun ni ò ní jẹ́ kí ayọ́ pa mí ìgbẹ́rẹ́ tó ń sìn yẹn ló já mọ̀ pé ò ní ìmánì ló sì jẹ́ pé ìmánì ọ̀yọ́ wà nínú ọkàn wa lẹ́yìn náà ọ̀rọ̀ ẹnu wa ò ní tako ìmánì náà lẹ́yìn náà iṣẹ́ ọwọ́ wa ò ní ṣe kí ni kò ní tako ìmánì. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa al-ghayatul uzma ẹjẹ́ àlọ́ lè mọ̀ yìí pé ìdí pàtàkì tọ́lọ́run fi dá sánmà láwọn wẹ̀ àti gbogbo tó kó sínú ẹ̀ tí ń ṣàǹfààní fún wa ìdí pàtàkì tọ́lọ́run fi dá ilẹ̀ àti gbogbo tó fi sínú ẹ̀ fún wa tí ń ṣàǹfààní fún wa ìdí pàtàkì tọ́lọ́run fi dá gbogbo wa náà sérí ilẹ̀ àtàwọn nǹkan míì tí ń bẹ lérí ilẹ̀ òun náà ni li tahqiqil ibadati lillahi wahdahu la sharika lah òun náà ni kálíbà wa máa sin ọlọ́run ọba lẹ́yọ̀ kan ká nígbàgbọ́ sọ́lọ́run Allah nìkan ká mọ̀ nígbàgbọ́ sí nǹkan míì mọ́ nínú àwọn nǹkan tí ọlọ́run dá nítorí al-khaliqu ọlọ́run ọba dẹ́dà lẹ́yìn ọlọ́run al-makhluqu lókù wal-khaliqu ba'inu an khalqihi ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó wà lọ́tọ̀ gbogbo ohun tó kù tí ọlọ́run ọba Allah dá pátá wọ́n wà lọ́tọ̀ ni níta fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ nílùú wa lẹ́ni ìlú wa òun náà ni ipe ká lè gbọ́ ọlọ́run Allah nìkan gbọ́ gbogbo ohun tó kù lẹ́yìn ọlọ́run ọba ká má gbàgbọ́ mọ́ ipe ẹni tá a gbọ́dọ̀ sin ni àbí ẹni tá a gbọ́dọ̀ máa pè ní àbẹ́ni tá a gbọ́dọ̀ máa bẹ̀ ní. al-ibada asasuha al-iman wọ́n ní gbogbo ìbáàdà pátá tá a fẹ́ fi súnmọ́ Ọlọ́run ọba ìmánì nìpìlẹ̀ rẹ̀ ìmánì lọ́kọ̀ ní kó tó kírun ìmánì lọ́kọ̀ ní kó tó gbààwẹ̀ àwẹ̀ ó nira láti gbà ìmánì là á fi ń gbà jàmá ìmánì lọ́kọ̀ ní kó tó máa kírun ìmánì lọ́kọ̀ ní kó tó máa gbààwẹ̀ kó tó máa lọ Mákà ìmánì náà kọ́ lọ́mọdé ọba jẹ́ mọ́ wa lọ́wọ́ anabiwa Muhammad sallallahu alaihi wa sallam ó jòkólẹ̀ níjọ́ kan Jìbìrìlù ó wá sọ̀kalẹ̀ ó balẹ̀ ó wá dọkùnrin kìí sì sọkùnrin istala alayna rajulun àwọn tó gbàdé sí wa wọn làwọn jòkó lọ́dọ̀ ànábì arákùnrin kan lọ́wọ́ sí kínní lọ́ba yọ sí wa irun orí ẹ̀ dúdú ó wọṣọ funfun tá a máa tẹ́lọ̀ tọ́ran agbára pọ̀ lọ́dọ̀ ọlọ́ ó wá jòkó ti ànábì ó wá ń béèrè nípa ẹ̀sìn òun ti mọ̀
ó fẹ́ béèrè kí àwọn sàhábà lè ṣe kíni kún lè bá a mọ̀ ó wá ń béèrè nípa nǹkan mẹ́ta ó béèrè nípa Islam ó béèrè nípa iman ó béèrè nípa ihsan ìmọ̀ sí dáadáa ìgbà wo lèèyàn dèèyàn dáadáa ó ní akhbirni anil Islam ó lè rẹ Muhammad fún mi ní ìrò kí là ń pè ní Islam gbogbo àwọn láti kàdísì yẹn anabi sàlàyé òpó Islam márààrún fún Jibril ó ní sadaqta olóòótọ́ lọ sọ bẹ́ẹ̀ bá ti ń ṣe léyìí ó ti di Muslim ó wá ní akhbirni anil iman ibi tá à ń lọ gan nìyẹn ó ní rẹ Muhammad mọ́sá sàlàyé fún mi kí là ń pè ní imani sàmì gbogbo àná ó yẹ ká máa wá ìtumọ̀ imani ẹ̀yìn ó ti wà ní àdísì yẹn anabi ní antumina billahi anabi ní àwọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ ni tó bá ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ lóhun nìkan lọ́ba tá a sìn lọ́ba tá a máa wà ràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ ó ti nígbàgbọ́ wọ́n malaikatihi ó sì gba màláìka tá a fi sẹ́rán wa kutubihi ọgbà tíra tá a kó lé wọn lọ́wọ́ wa rusulihi ọgbà àwọn òjíṣẹ́ tá a fi tíra rán ọgbà wọn gbọ́ wal yawmil akhiri ó sì gbàjọ́ àlìkìyàmà gbọ́ wal qadari khayrihi wa sharrihi ó sì gba kádàrá rẹ̀ gbọ́ bá a ṣe tètò ayé rẹ̀ ìpè bọ́lọ́hún sì fẹ́ ni sẹ́ni bá a ṣe rí yẹn bọ́lọ́hún sì fẹ́ ni kò sẹ́ni ò lè yí padà ẹnìkan ò lè fi kún ẹnìkan ò sì lè yọ kó mbẹ́ eléyìí ni wọ́n ń pè ní imani sọ ma pé wọ́n gba kádàrá mọ́ ọ̀hún káàkiri òun rìn ká ipò ọ̀fẹ́ yí kádàrá rẹ̀ padà àwa wo bí tọ́ lọ ọwọ́ lọ́dọ̀ bàbá kan tọ́lọ́mọ bá aláàkọ́ kádàrá tiẹ̀ náà tó ní kọ́ ọmọ bá tiẹ̀ náà yìí òun á ló wọn bọ̀ yí kádàrá òsì rẹ̀ padà sí owó kò sì rí tarẹ̀ yìí òun lọ́ fa ká máa lọ lè bá èṣù àlìjànú ipe kó yí kádàrá wa padà gbogbo ẹni tí wọ́n ti ń ṣáájò ó fẹ́ fi ájò yẹn yí kádàrá ẹ̀ padà ni ipe ìṣesí tó ń wáyọ̀ tẹ́hun lọ́rùn òun fẹ́ yí padà sí èyí tó tẹ́hun lọ́rùn ọ̀yà máa wẹ̀ nǹkan báyìí máa jẹ nǹkan báyìí máa mú nǹkan báyìí òun tó wọn gbà kádàrá tó bá gbà kádàrá ọ̀yà gbàgbà pé Allah subhanahu wa ta'ala òun lọ́ba tó kọ kádàrá tí ò bá dùn mọ́ ẹni tó kọ kádàrá ni ó pè ọba wọlọ́run ọba yóò yí padà fún ọba wọlọ́run yóò fi ilẹ̀ bẹ́ẹ̀ fún tó bá rí pé ibẹ̀ lórí rẹ̀ wà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa iman òun náà ni ipò ẹlẹ́ẹ̀kejì ipò ẹlẹ́ẹ̀kẹta ni ihsan sẹ́rí ihsan yẹn kọ́ lọ́mọ́sá gbé adé bẹ́ẹ̀ tẹ́yìn bá ti yanjú imani tá a fẹ́ sàlàyé lẹ́ni tẹ́yìn bá ti yanjú ẹ̀ tán tọ́lọ́run ti sànú yàn lérí ẹ̀ èyàn wà bọ́ sí al-martabatu thalitha min maratibi ddin èyàn wà bọ́ sí ipò ẹlẹ́ẹ̀kẹta al-ihsan òun náà ni pé al-ikhlas nígbà tí Jibrilu béèrè ó ní kí ni wọ́n pè ní al-ihsan Ànábì ní anta abudallaha òun náà ni kọ́ ọmọ sin Ọlọ́run gbogbo tó jẹ́ ìbádà pátá kọ́ ọmọ fi sin Ọlọ́run ka annaka tara bí ìgbà tó ń rí Ọlọ́run bàbá yìí ó sì lè rọ́lọ́run láyé bí ìgbà tó ń rí báyìí fa in lam takun tara tó bá ṣe rí máa sin lọ́run ka annahu yarak bí ìgbà tó Ọlọ́run bá yẹn wò báyìí ìpè wọ́n wò mí o Allahu akbar gbogbo tó bá máa ṣe níjọsìn pátá ò ní ṣe torí àwọn ẹ̀dọ́ Ọlọ́run mọ́ torí Allah nìkan ló ṣe máa ṣe ìgbà náà lọ́mọ bùnyàn ní owó tabua ní kọ̀rọ̀ ó ti dé martabatul ihsan ìgbà náà ni wọ́n sọ fún ọ pé ọya máa bọ̀ wá ọya máa wá yẹn náà fìlà káwọn èèyàn máa rí ọ ànírọ̀ ẹ̀dí ń sin kọ̀rọ̀ mi torí Ọlọ́run ní ń ṣe fún mọ́tàbà yẹn kọ́lọ́mọ́sá ìgbẹ́ ní kọ̀ọ̀kan wá náà débẹ̀ èyí ní ṣe ìbádà pẹ̀lú kárí ni má èyàn máa ṣe liwaji Allahi azza wa jalla èyàn máa yá mi al-muslimuna nígbà tí Jibrilu wá sàlàyé mẹ́tẹ̀ẹ̀ta yìí tán Ànábì wa ní ìjẹ́ mẹ́ni tí ń lọ yẹn wọ́n láwọn ọmọ Ànábì ní fa innahu Jibril Ànábì ní Jibrilu nìyẹn o atakum li yu'allimakum dinakum ó wá láti wá kọ́ yín lẹ́sìn ó kọ́ wọn ní Islam ó kọ́ wọn ní iman ó kọ́ wọn ní ihsan nínú tí Jibrilu tó wá kọ́ wọn ọ̀kan la fẹ́ gbéyàwó lẹ́nu ọ̀nà ní al-iman ajẹ́ pé al-iman dínun ẹ̀sìn ni la dina liman la imana la ajẹ́ ní tí ó bá ní imani kò lẹ́sìn torí Ànábì ní fa innahu Jibrilu atakum li yu'allimakum dinakum imani tó sàlàyé yẹn ẹ gbọ́dọ̀ ní o òun gángan lẹ́sìn o ẹ̀sìn lọ́wọ́ kọ́ yín o tí wọ́n bá wá pè yẹn lẹ́lẹ́sìn tí ó bá wá ní imani sẹ́lẹ̀sìn nìyẹn jama al-muslimuna kathiruna fi biladi Yorùbá ilẹ̀ Yorùbá yìí táwa wà yìí ọ̀pọ̀ tìyàn mùsùlùmí wọ́n mọ̀ pé mùsùlùmí làwọn wọn ò sì ní imani yóò máa kírun ò sì ní imani ń gbààwẹ̀ Ramadan kò ní imani bóòlù yẹn ṣe gbààwẹ̀ ẹ̀wọ̀n gbà ní àmọ́ ń ṣe nǹkan kan tí ń ba imani rẹ̀ jẹ́ ọkàn gbà pé Ramadan yìí máa gbà ó
àmọ́ àwọn nǹkan tí ń ba ìmánì jẹ́ èmi ò ní filẹ̀ o nígbà tó o ti fi nǹkan tí ń ba ìmánì jẹ́ yẹn tó o ti fi sílẹ̀ yẹn o ò ní ìmánì náà ni a jẹ́ pé ọkàn pàpẹ́ mọ́ra irọ́ ni ẹ̀yọ́ mayami èyí lè jẹ́ muslim kọ́ mọ̀ jẹ́ mu'min ọlọ́run ló sọ ọ́nù Qur'an yóò máa jẹ́ mùsùlùmí àmọ́ kì í ṣe olùgbàgbọ́ kullu mu'minin muslimun wa laysa kullu muslimi mu'mina àyà ló gbé wá bẹ́ẹ̀ ó ní gbogbo mùmíní iná ni mùsùlùmí torí mùmíní ni ipò ẹlẹ́ẹ̀kejì ó ti kọ́kọ́ yanjú alákọ̀ọ́kọ́ tán ipò islam lẹ́yìn náà kó ṣe wá bọ́ sí iman gbogbo mùmíní ni muslim àmọ́ kì í ṣe gbogbo muslim ní mu'min bóòlù yóò ṣe wá mọ ipò tó ń wà nínú méjèèjì nítorí pé ó gbọ́dọ̀ má pàdé ọlọ́run pẹ̀lú imani tàwí torí náà ẹ̀sìn lọ́lọ́run torí ẹ̀ dá o ó ní wala tamutunna illa wa antum muslimun ọlọ́run bá ní ẹ gbọ́dọ̀ jáde ilé ayé àbíkẹ́ jáde ní muslim tó di mùmínì ni o ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá aláǹsọ̀ náà al-Qur'an al-Karim ọlọ́run bá ní a'udhu billahi minash shaitanir rajim qalatil a'rab àwọn Lárúbáwá oko wọ́n sọ fún ànábì pé amanna àwa ti gbà gbọ́ àwa ti di oní iman kúl ọlọ́run ní sọ fún wọn yí pé lam tu'minu ẹ̀ tí gbà gbọ́ wọ́n sì ti gbà Islam ọlọ́run ní ẹ̀ tí gbà gbọ́ walakin kúlù aslamna sọ fún wọn pé ká máa sọ pé àgbà Islam dé walamma yadkhulil imanu fi qulubihim ọlọ́run ní imani ò ti wọnú ọkàn wọn kàn gba Islam wa in tuti'u Allaha wa rasulahu sọ fún wọn pé tẹ́ bá ti ń tẹ̀lé ọlọ́run tẹ́ sì ń tẹ̀lé àṣẹ ànábì nítorí wà ní Qur'an la yalitikum min a'malikum shay'a ọlọ́run ó gbàṣẹ yín ọlọ́run bá àlá kò ní dín kankan kò ní ládàtọ̀ ẹkú fún yín inna Allaha ghafurur rahim ọba àlá lọ́ba aláforíjì ọba ọlọ́pọ̀lọpọ̀ àforíjì ọba tí ma kẹ́yàn Suratul Hujurat ayẹlẹ́ kọkànlá lọ́lọ́run tí ń fi díẹ̀ múlẹ̀ pé àwọn mí ọmọ jẹ́ mùsùlùmí tí mo ní ti jẹ́ mùmín ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ẹnì kọ̀ọ̀kan wa bóò láti wá jẹ́ mùmínùn kathirun minan nasi fi biladi Yorùbá la yafhamuna al-iman ọ̀pọ̀ àwọn èèyàn nílẹ̀ Yorùbá wọn gbàgbọ́ yé kí ni wọ́n pè ní imani gangan àwọn àmì imani tí wọ́n ń dínkù tó bá lọ sókè yóò tún wálẹ̀ tó bá wálẹ̀ tá kò ní padà mọ́ látara tó tara bọ̀ àwọn olùgbàgbọ́ òdodo táwọn yẹn ṣẹbọ imani tí wọ́n máa lọ yọmọ bọ̀ yọmọ lọ yọmọ bọ̀ àlẹ́ imani yankusu bil ma'siyah imani dínkù tẹ̀yìn bá ti sẹ́lọ̀ imani sì ní ọmọ ń lọ sókè yarfa tẹ̀yìn bá ti ń sin lọ ẹwọ ní Ramadan imani wa lókè ní àbáwálẹ̀ ó lókè ìbádà lọ́sàn ìbádà lóru ẹ̀yọ́ mayá mi nínú ẹ̀sìn Islam ọlọ́wọ́n bá aláwọn sọ fún wa pé imani yìí náà lẹ̀sìn o ṣe mọ̀ pé Jibril ní akhbirni anil imani àbí anábì sọ pé fa innahu Jibril atakum li yu'allimakum dinakum ó wá kọ́ yín lẹ́sìn ìtọ́kọ́kọ́ kan ẹ̀yọ́ mayá mi òun náà ní ìgbàgbọ́ là kọ́kọ́ ẹ̀sìn ọlọ́run bá aláǹ sọ fún gbogbo àwọn tí wọ́n gbàgbọ́ pé kán lè gbàgbọ́ ọlọ́run tí wọ́n sọ fún gbogbo àwọn tí wọ́n gbàgbọ́ ọlọ́run ní ẹ gbìyànjú kẹ́ ẹ máa wá bí ìmánì yóò ṣe máa lékún ẹ má jókòó tẹ́tẹ́rẹ́ pé mo ti kéwú àbí mo ṣe wà yìí mo ti ń kírun mo ti ń gbàwẹ̀ ẹ tún ṣàlékún ìmánì yín ọlọ́run bá ní yá ayyuhal ladhina amanu ọlọ́run bá ní mo pè yín olùgbàgbọ́ òdodo aminu Allahu akbar ya ayyuhal ladhina amanu ọlọ́ni ẹ̀yin olùgbàgbọ́ òdodo mo pè yín ó tún wá ní aminu ẹ lè gbàgbọ́ kí ni sọ bẹ́ẹ̀ yẹn ẹ lè ṣàlékún ìgbàgbọ́ yín aminu billahi wa rasuli ẹ lè ṣe àlékún ìgbàgbọ́ yín pẹ̀lú ọlọ́run ẹ lè máa ka tawhidi dáadáa o ẹ lè mójútó kitabul iman ẹ lè mójútó àwọn tíra tẹ́ máa kàtí imani yóò fi máa ṣe kí ni yóò fi máa lékún alukurani náà làkọ́kọ́ rẹ̀ nígbà àwọn bí baba sẹ́kùn bombaz wọ́n ní tíra imani wòlá lè máa ka baba ní tíra pọ̀ àmọ́ èyí tó tóbi jù mẹ́ alukurani karim tó o bá ti ka kurani tó wò tó máa rẹ̀ wọ́n náà ọ̀ máa lékún imani wa rasulihi ẹ̀ sì máa tẹ̀lé Muhammad ẹ̀ máa ka hadisi tẹ́ ẹ bá ti ka hadisi imani yóò máa ṣe kí ni yóò máa lékún
èyàn ò lè lékún ní ìmánì láì máa tẹ̀lé tọlọ́hun. ìtẹ̀lé tọlọ́hun ní máa jẹ́ ìmánì ò lékún. àlékún súnà ní máa jẹ́ ìmánì ò ṣe kí ni kó lékún. Ànábì ṣe yìí èmi ní ó ṣe, Ànábì ṣe yìí èmi ní ó ṣe, ìmánì rẹ̀ ó máa lékún. Ọlọ́run ní á ṣe yìí màá sì ṣe, Ọlọ́run ní á má ṣe léyìí ń filẹ̀, ìmánì rẹ̀ ó máa lékún. Ọlọ́run bá ní wal kitabi alladhi nazzala ala rasuli, lẹ́yìn náà ẹ lè ní ìgbàgbọ́ sí tírà tá a sọ kalẹ̀ fún Ànábì yẹn. Kí ni tírà náà jama? Al-Qur'an, kalamullah, ọ̀rọ̀ Ọlọ́run. Suratul Nisa aya 136. àwa ará ìlú wa ẹ dákun torí tó lọ́wọ́ bá wa, ẹ má jẹ́ Ọlọ́run ọba ọbọ̀ mọ́ wa lọ́wọ́ o. ìmánì nípa Ọlọ́run, ìmánì nípa Nábì, kílẹ̀ lẹ́ẹ̀kẹta tọ́lọ̀ ní kálẹ̀ gbàgbọ́ Al-Qur'an. Ọlọ́run ní aminu billahi wa rasulihi wal kitab. nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn mẹ́jọ bọ́ o, òun náà wọ́n ń pè lẹ́sìn o. Allah, sunnatu rasulillah wal Qur'an. tọ́lọ̀ bá ti ní ẹkú mẹ́, Ànábì ní ẹkú mẹ́, Qur'an ní ẹkú mẹ́ o. ìdí wọ́n pè ní ìmánì nìyẹn. ẹ wá gba Ọlọ́run gbọ́ kẹ́ gbà kó tó yín nílùú ìlú à ipe Ọlọ́run nìkan tó wá lù í. báwọn bàbá àwọn ọmọ ṣe ń sọ ipe kádì Ọlọ́run mú yẹ ẹ̀jẹ̀ àgbà pé Ọlọ́run nìkan ti tó. lẹ́yìn náà ẹ̀jẹ̀ àgbà pé sunna Nabi Muhammad láàmú ṣe kíni ilé àwọn ṣe wa rasulihi. lẹ́yìn náà ẹ̀jẹ̀ àgbà pé Al-Qur'an nìkan òun nìkan láàmú fi ṣètò ayé wa tẹ̀sìn wa. tí o bá ti sinú Qur'an ẹgbàgbé ẹ̀ nítorí sọ yẹn kò sinú Qur'an ẹ̀sìn ló ti pé nílùú olùwà ń bí ẹgbàgbé ẹ̀ nítorí sọ yẹn ẹ̀sìn ni kò sínú àdísì ẹ má sọ mọ́ ẹ dágbére fún bídíà. ẹ̀yọ́ mayami ẹ wàá rí ara Ọlọ́run torí pété yìí bá ti gbà kan mẹ́tẹ̀ẹ̀ta yìí gbọ́ ó di dandan kọ́ lọ́wọ́ bá Allah kó fún yàn ní àwọn oore kan tọ́lọ́hùn ní fún ẹlòmíì tó wọ́n gbàgbọ́. ẹ̀yọ́ mayami ibi tí ìmánì lágbára dé huwa awwalul ibadati wọ́n lọ́hùn ní àkọ́kọ́ ìjọsìn. ẹ̀yọ́ mayami bọ́ọ̀ bá kírun tó bá ti ní ìmánì kò ní ìdí kó kírun mọ́ o, láti dínà ní kò ti fìrún lẹ̀. ọ̀ngbàwẹ̀ ò ní ìmánì, má gbàwẹ̀ Ramadan mọ́ o, má gbà ti súnà náà. torí gbogbo ìjọsìn pátá Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ní kó máa tẹ̀lé ìjọsìn ìmánì ni. Ọlọ́run ní kulli ibadiya alladhina amanu yuqimus salah. Ọlọ́run bá ní bá mi sọ fáwọn tí wọ́n ti gbàgbọ́ lẹ́yìn náà ká máa kírun. kí ló ṣáájú òun jama? ìgbàgbọ́. Ọlọ́run ní ya ayyuhal ladhina amanu, ẹ̀yin olùgbàgbọ́ òdodo, kutiba alaykumus siyam, ó di dandan ká ìgbàwẹ̀ Ramadan o, ẹ̀yin olùgbàgbọ́ òdodo. àwẹ̀ dọ̀ràn yẹn fún yín. Ramadan ti ń bọ̀ yìí tó kó sùn kan àbọ̀ yìí àbí ó lé díẹ̀ kọ́lọ̀ mọ́sàájọ́ bẹ́ẹ̀ nìkan kan wa. ọmọ ìyá mi ò lè gbà tọ̀bá ní imán tọ́lọ́ Ọlọ́run pè ọ́, àwọn Ọlọ́run pè ó ní yá ayyuhal ladhina amanu, ọ̀rọ̀ kọjá yá ayyuhal ladhina amanu naam, ọ̀rọ̀ kọjá àwọn eléyẹn. ọlọ́ọ̀lẹ́ jòkó sílẹ̀ kí ó tó ké dáadáa pé ìtí wọ́n ń pè ní imani náà mú yẹ kọ̀ wọ́ọ̀kì gbà mí. Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ní walillahi ala nasi hijjul bayt. Ọlọ́run ní ẹ lọ Mákà o, tàlàfẹ́ lọ Mákà fún Allah. tó o bá gba Allah gbọ́ o lè lọ Mákà. tó o bá ní ìwọ lọ Mákà ìwọ náà fẹ́ lè ṣe hajj tó ń tàn wá tó o sì gba Allah gbọ́ hajj tó lọ ni wọn ò ní kọ́lẹ̀ fún ọ. Ànábì wa Muhammad sallam ọdún mẹ́wàá ìlà Nábì fi ń ṣàlàyé la ilaha illallah ní Mákà. iman ẹ̀yin sin Uzza nínú ilé yín ẹ má sin mọ́, ẹ̀yin sin Láta ẹ má sin mọ́, ẹ̀yin sin Manata ẹ má sin mọ́. ọdún mẹ́wàá wọn ò kírun ọgbà àwẹ̀. wọ́n dọ́dọ̀ Ànábì báyìí ọ̀rọ̀ tawhid ọ̀rọ̀ imani lànàbí ọmọ sọ ẹ má bọ̀ kankan mọ́, ìwọ́n sóògùn ìwọ́n náà ṣáájú ọgbà agbára kan gbọ́ yàtọ̀ sí agbára Ọlọ́run fílẹ̀ ẹ má ṣe mọ́, orí ibú ni. Ànábì wa wí bẹ́ẹ̀ lọ́dún mẹ́wàá. ẹ̀yọ́ màyá mi ọdún mẹ́wàá lẹ́yìn ọdún mẹ́wàá ni Ọlọ́run ṣe wá kàrún ọyá wá sí sẹ́mà kọ́ wá gba irun ó ṣe wá gbàrún wọ́n wá kírun fọ́dún mẹ́ta làwọn ọ̀tá wá lé wọn nítorí la ilaha illallah lọ sí Madina. ọdún mẹ́wàá ni wọ́n fi yanjú alqalb ipe ọkàn yìí kọ́mọ́sìn kankan mí ń bẹ lẹ́yìn Allah tá a máa ń sìn tá a máa wá ràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ tá a máa ń pè. ọdún mẹ́wàá àwọn tí wọ́n kú ń gbà náà jàmáà tí irun ọ̀bá láyé nínú wọn wọ́n lọ́nà àlìjánná sòsé ní láì kírun láyé torí èyí tí wọ́n bá lọ́rùn yẹn ó lágbára dùnrún lọ. lọ́kàn nínú àwọn ẹni rẹ̀ tí wọ́n kọ wákà kan ó ní wákàmù náà sí malam yusallu
ó ní àyèmẹ́yà àwọn èèyàn tí wọ́n ò kírun walam yasumu fi sabiqina wọ́n gbààwẹ̀ wọ́n sì wà ní àwọn ẹni rẹ̀ nínú àlìjánà lakinnahum sa'idu akhira wọ́n padà sóríire wa husibu fi salihin ọlọ́run korúkọ wọn sínú àwọn ẹni rẹ̀ tí a lè bá wọn mọ́ wọ́n sì fẹ́rí kan lẹ́rí kí ló wá sọ wọ́n di olóríire jama al-iman bẹ́ẹ̀ ọba wa ní iman kọ́ wá kí gbogbo òrùn ayé kọ́ gba gbogbo àwẹ̀ kọ́ lọ gbogbo mọ́kà gbogbo sẹ́ẹ̀dẹ̀ ló ṣe pátá tó bá ti jáde láyé ilẹ̀ wọ̀ náà ni ọlọ́mọba ní innahu man yushrik billah ọlọ́mọba ní gbogbo ẹni tó bá ní nǹkan kan míì tí ń bọ tọ́gbà pàgbára ni tó fi ṣe igbákejì ọlọ́run faqad harrama Allahu alayhi al-janna ọlọ́mọba ní kò ní wà al-janna tí mo kọ́ wa ma'wahu an-nar inú náà ní lọ ọlọ́run dá ọ̀dági ọwọ́ ń bọ́gi ṣé igi lẹ́yẹ kọ́ bọ́ ọlọ́run dá ọ̀dárin ọwọ́ ń bọ́rin sínú lẹ́yẹ kọ́ bọ́ ọlọ́run dá ọ̀dá jésù ọ̀n pariwo jésù ọlọ́run dá ọ̀dá bàtálá ọ̀n pariwo bàtálá ọlọ́run tó dá ọlọ́dẹ́yọ̀ ó ti ṣiṣẹ́ ilé ayé ìtọ́ wáyé oṣù ti sílé ayé wa kọ́ mọ́ wàásàn torí tó bá ti jáde láyé pẹ̀lú tó ń bọ̀ ó lè jóná lọ́rùn èmi kí mo sọ ayà ni mo kà fún yín wà máa wá ó náà lọ́wọ́ ní ilé wà fóònù náà o àmọ́ náà nílé ọlọ́mọsíwá lọ́mọ náà o ọlọ́mọsíwá lọ́mọ náà o gbogbo àwọn anábì ọlọ́run pátá gbogbo wọn àkọ́kọ́ ṣe wọn tọ́lọ̀ ń gbélé wọn lọ́wọ́ òun náà ní ká máa pariwo iman 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 wa laqad ba'athna fi kulli ummatin rasula an i'budu llaha ọlọ́run ní gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run tá a gbé dìde fáwọn ọmọ èèyàn ní tá a gbélé wọn lọ́wọ́ ní pé ẹ máa sọ fáwọn èèyàn pé an i'budu llaha ẹ máa ṣe Allah wajtanibu tọ́gọ̀tù kẹ́ẹ̀jìnà sí ìbílísì àti tí ìbílísì kó kalẹ̀ sílé ayé tó ní káwọn èèyàn máa sìn ìbílísì gangan ni wọ́n ń sìn òun kàn kó àwọn kan yẹ jàǹkáwọ̀ yẹ níwájú ni èwo ni wọ́n ń bọ́ nílẹ̀ yìí tí bàbá àmọ́mọ́ ti pariwo tẹ́ gbọ́ èwo ni wọ́n ń bọ́ wọ́n ní òòṣà ń bẹ nílẹ̀ yìí egúngún bẹ nílẹ̀ yàbí ẹ̀yin tẹ́ ń ṣe egúngún ẹ̀yin ṣe mùsùlùmí ẹ̀ ṣe gbà sílámù ẹ̀yin tẹ́ ń wá mọ́sálásí tẹ́ ń ṣe egúngún mọ̀náfìkì lẹ́yìn kèfèrí lẹ́yìn náà nítorí gbogbo ẹni tí ó bá nígbàgbọ́ nù ìṣẹ̀ṣe tí sì ń wá kírun mọ̀náfìkì là ń pè òun tún burú ju kèfèrí tó jòkó tí ò wá mọ́sálásí lọ ọlọ́run fi ní innal munafiqina fi darikil asfali minan nar ọlọ́run bá ní ṣe ráwọn tí wọ́n ń yọjú mọ́sálásí tí wọ́n ń yọjú ní èdè àjọ lọ Mákà wọ́n sì gbàgbọ́ nínú ìṣẹ̀ṣe wọ́n ní òòṣà tí wọ́n ń bọ ọlọ́run bá ní àwọn láfi tẹ́lẹ̀ náà ìsàlẹ̀ sì gbóná jòkè lọ àti ìsàlẹ̀ wà gbóná jòkè lọ kò sí ìyàtọ̀ láàrin ẹni akóṣìṣàlẹ̀ àtàntà akóṣókè ọlọ́run ní fi darikil asfali minan nar mọ̀sẹ̀ mọ̀náfíkì máa wò ọ̀dọ̀ tán bọ́ sọ láti jọ ìdèmí náà tó wá bọ́ sọ wọ́n máa sín gbẹ́rẹ́ máa kó tó máa ká yasin wọ́n máa sọ̀gùn tajà máa kó tó máa ká láwùlà wọ́n máa ka fatia oyé kó tó máa rìn kámálẹ̀ àwọn oníṣẹ̀ṣẹ̀ ni wọ́n ní gbogbo àwọn yẹn gbogbo àwọn nǹkan yẹn ò lè ṣe tọ́lọ̀ ń ṣe aláàníkan ní ṣiṣẹ́ wọ́n tún wà ní ẹgbẹ́ awo kó tó máa do òye mọ́sálásí mú kan èyí tẹ̀mí tọrọ kó mú òun náà ni kó mú ọlọ́run mọ́ mú ibilis ẹ̀yọ́ máa yá mi imani ìtọ́lágbára púpọ̀ rí torí àwọn fi lé ànábì kó Mákà tí ì bá jẹ́ pé àbábá ìmáàmù tán ní ká máa bọ̀ àtọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá tí wọ́n fi ọlọ́kàn balẹ̀ ibi abá ti lọ lè sọ̀rọ̀ imani àwọn palẹ̀ mọ́ náà ni inú kan ní ká dó àbí kan lé wa láti palẹ̀ mọ́ méjèèjì láti gbé mọ́tò kalẹ̀ ṣé wọ́n ní ká dó àdó wọ́n bá jẹ́ àwọn tí wọ́n ti mọ̀ wá dáadáa pé àwọn pípù yẹn ni ọ̀rọ̀ imani wọ́n wá sọ ẹni kò sáàyè afẹ́sí wáàsí wọn wájú mọ́sálásí àfáànlá kan wọ́n sẹ̀ ṣe kankireti wájú mọ́sálásí tí ọ̀tẹ́ ju bí lọ alámbọ̀ bàbá yẹn ní àwọn sẹ̀sẹ̀ ṣe kankireti ní pé àga tá a fẹ́ fi jòkó yóò lu kankireti lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta lẹ́yìn ọ̀sẹ̀ mélòó jẹ́mọ́ lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta kí ni ó fẹ́ gbọ́ jẹ́mọ́ kò fẹ́ gbọ́ ìmánì afásìn alájà méjì kan wádọ̀ rẹ̀ wọ́n ní ọjà ọ̀yá wọ́n wá ní kán lọ lè ra ẹlẹ́dẹ̀ wa àwọn wá jáde àwọn alájà yìí wọ́n ń bára wọn sọ̀rọ̀ pé ìmáàmù tó ní ara akọ ẹlẹ́dẹ̀ wa yìí rò pé ẹlẹ́dẹ̀ tí ọlọ́run sọ nu Kùránì tá ń gbọ́ lẹ́nu wọn ni wọ́n ń sọ o
bóyá egbò kan bẹ tí ń jẹ́ egbò ẹlẹ́dẹ̀ wọ́n bá tó padà sínú ilé ẹ̀rù ń bà wọ́n ìmánì ṣe kíni ń bẹ lára wọn pé Ọlọ́run ni a máa jẹ́ ẹ̀ Ànábì ní Ọlọ́run bá ò fi ìwòsàn yín síbi tó ṣe léèwọ̀ fún yín ma ja'ala Allahu shifa'akum fima harrama alaykum wọ́n bá padà sínú ilé ẹ dákun ọ̀rọ̀ ẹlẹ́dẹ̀ yẹn ò yé wa tẹ́ ní ká wá kan wa ṣé gbò ni àbí ẹran wọ́n ní alájà ẹ̀ẹ́dẹ́lẹ́dẹ́ mọ̀mọ́ ẹ̀ẹ́mẹ́lẹ́dẹ́ àbí kí ni tó máa yí tàn sọ yẹn ẹ̀ẹ́dẹ́lẹ́dẹ́ mà ẹ̀ẹ́dẹ́ tí máa yí ní ọ̀rọ̀ fọ̀ wọ́n ní yẹ́sà àwọn méjì jáde wọ́n bá ń ṣépè láfa yìí wọ́n ní àwọn olórí burúkú tó wà láyé tí wọ́n láwọn rọ́lé àwọn anábì Ọlọ́run òun ò kéwò àmọ́ kanu Kùránì pẹ̀lú òyìnbó ìpè Ọlọ́run bá ní hurrimat alaykumul maytatu wad-damu wa-lahmul khinzir Ọlọ́run ni ẹ má jókòó ẹ sì má jẹ ẹlẹ́dẹ̀ ìmánì ìyá sẹ́fún sáfàǹtì ó wá ju ìmánì ẹni tó kéwò ọdún 8 àwọn lè kéwò tá ń ké káàkiri yẹn ẹja mọ̀ bí tá mọ̀ ọmọ lọ́wọ́ ọ̀kan lọ́wọ́ fa eré ẹnìkan láìpẹ́ yàbí eré Sọfíyá Mustakim ẹgbọ́ ilé kéwò ní lọ́wọ́ ọlọ́lẹ̀ gẹ́rí ọmọbìnrin ó sì jù sínú apẹ̀yìn sí ń jó láfi ní jálàbí ti tó nílẹ̀ Yorùbá enough is enough gbogbo àwọn kan yìí ń ba ìmánì àwọn èèyàn jẹ́ ni torí pé ó nígbàgbọ́ pé Ọlọ́run ò lè fún un lówó lójú ọlọ́lẹ̀ wá eré Sọfíyá tó bá wá gun eré yẹn tán yóò wá lọ yóò máa fi kòkó àbí kó máa fi oyin àbí kó la yóò wá rò pé eré yẹn ó fún un ní owó tani Razaq jama ẹ̀yin sẹ́lẹ̀ mi tó lè gbọ́ lọ́run jókòó yẹn ni tó bá wọ̀ pé Ọlọ́run bá Allah ní Razaq ọ̀ gbọ́dọ̀ béèrè arísìkì níbomi mà ó sì gbọ́dọ̀ ṣe kankan mọ́ léèrè arísìkì táyọ̀ kọ́ sàdúà Ọlọ́run fi ní fabtagu indallahi rizqa Ọlọ́run tẹ́ ẹ bá wá arísìkì wà wá sọ́dọ̀ wọn Ọlọ́run sàdúà ẹ béèrè sọ pé ya Razaq urzuqni máa tẹnu ma lóru ọ padà ní owó lẹ́yìn tí ò ní dẹ̀ ọ̀la mu ya Razaqu urzuqni ó ní falillahi al-asmaul husna fad'uhu biha Ọlọ́run ní àwọn orúkọ mi yẹn ẹ máa fi pè mí yín dáhùn fún mi lówó wọ́n sọ bẹ́ẹ̀ ó ní ya Razaq ọkọ̀ lọ́kọ̀ pé ó ní fad'uhu biha ay bil asma àwọn orúkọ tí ń jẹ́ yẹn kò sẹ́yìn tó lè jẹ́ yaliku bi jalalihi wa 'azamati ẹ̀yọ́ mayami ẹ̀dá kan torí tọ́lọ́wọ́n bá wa ilé ayé padà tán wọ́n bá gbé ọ sínú sàárè báyìí ọ̀rọ̀ yín má ni wọ́n kọ́ ọmọ bọ́ sọ tí gbogbo àwọn ẹbí ara ọmọ tí kálukú kú wọn nìkan ní tẹ́ wọ́n ń gbé ọ sínú sàárè tí wọ́n da yẹ̀pọ̀ bọ́ lérí mọ́lẹ̀ báyìí tí kálukú padà báyìí àwọn màláíkà mi jọ jáde fayujlisanihi ànábì ni wọ́n jáde sí ọ̀nà sàárè wọ́n wá gbé ọjọ́ kólẹ̀ wọ́n ní wọ́n fẹ́ sàárè náà ibi ojú ẹ̀ bá dé tó bá wò ọ̀kan báyìí ibẹ̀ náà ni wọ́n fẹ́ dé tó bá jẹ́ mùsùlùmí òdodo fayujlisanihi wọ́n gbé ọjọ́ kólẹ̀ kí ni wọ́n máa béèrè jama ma rabbuka ọ̀rọ̀ ìmánì ni wọ́n ti béèrè irun wọ́n béèrè àwẹ̀ ma rabbuka ní ọkọ̀ bá ọ yanjú tó bá dé pé Ọlọ́run ọba Allah bá pé méjì lọ́dọ̀ rẹ gbogbo àwọn òòṣà tẹ́ ń bọ Ọlọ́run ọba yín nìyẹn o gbogbo àwọn èṣù tẹ́ ń lọ lè gbà tẹ́ fi ń ṣètò ayé yín Ọlọ́run ọba yín nìyẹn o iyyaka na'budu làwọn kanu tíra o Allah nìkan láàmà ṣe kíni láàmà sìn tàbá ní bùkátà ńkọ́ wa iyyaka nasta'in Allah nìkan láàmà bẹ́ẹ̀ láàmà wàrà lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ kò sí ṣòro tó ní tí ò sádùá tó ṣe kò sí ṣòro tó ní tí ò sí àdúrà tá àdàbẹ̀ fi kalẹ̀ fún wa tó ṣe tí ṣòro náà fi lọ pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run wọ́n lọ́ọ́ lè béèrè al-iman ẹ̀yọ́ mayami ó pàtàkì púpọ̀ kí ni wọ́n wá ń pè ní imani náà tá a fi mọ̀ pé sáà ní imani àbá ní imani alákọ̀ọ́kọ́ al-imanu at-tasdiqu wal-i'tiqadu bi anna Allaha mutafarridun bi af'alihi kódà kò láyìn lógun rárá kọ́ kan gbà sínú ẹ̀mí rẹ̀ yìí pé gbogbo iṣẹ́ tọ́lọ́run máa ń ṣe tó níṣẹ́ òun ni ẹlòmíì ò lè bá òun ṣe kí wọn náà gbà bẹ́ẹ̀ ọ̀tán kódà kò nira bàbá kọ́ ọmọ primary one yóò ti yé kí ni mo pè é jàmá gbogbo iṣẹ́ tí Ọlọ́run ní èmi ní máa ń ṣe kí ni èmi ní máa ń ṣe kí wọn náà wá gbà bẹ́ẹ̀ kọ́ mọ́ wàá gbà pẹ́ lómi lè ṣe kí ni o lè ṣe ètò wọn pè ní mani náà ń pè ní tawhid rububiyya kal-khaliq gẹ́gẹ́ bí ìdẹ́dà ta ló dá wa jama àyẹ̀kínládé tó ń sin kàn mí torí pé eré wọn ò fẹ́ pé ní ilé tó ń sin tí ò dá o ilé tó máa sin tó dá o kọ́ ọ̀pọ̀ Ọlọ́run ló dá gbogbo nǹkan
ayé ló tún dá má sọ bẹ́ẹ̀ mọ́ o ìmánì ẹ̀ ti bàjẹ́ o gbogbo tó wà láyé ọlọ́run ló dá lẹ́yìn náà àrísìkò gbogbo tó wà ní ayé ọlọ́run ọba aláàní fún lárísìkì tí ń lò àti kòkòrò àtẹyẹ labalábá ìwọ civil servant governor president chairman local government bàbá olówó bàbá onírin olówó gbogbo apáta àrísìkì tí ó bà wá lọ́wọ́ yẹn nínú jíjẹ mímu wíwọ̀ àti ìta nílé tọ́wọ́ báńkì ọlọ́run nìkan ní máa ń ṣe so ti gbọ́ báyìí tọba tún gbà pé àdàbà ló ṣe àdàbà yẹn nígbà mo lò ó owó yẹn yadé òní man torí ọlọ́run ọba àlá ó ti sọ fún wa yìí pé oye la yamlikuna lakum rizqa ó ní gbogbo ń tẹ́ǹsìn pátá tẹ́ǹsìn lóògùn ọlọ́run ní wọn lè fún yín lárísìkì fabtagu indallahi rizqa ọlọ́run ní ó fún yín lárísìkì ọlọ́run ní ṣe o ọlọ́run ní ṣe o wọn náà ń ṣàbòsí nígbà òṣogùn tán lọ́wọ́ bẹ̀rẹ̀ sí kọ́lé tán ó sì dédé àsìkò tọ́lọ́run fẹ́ kí ọ tẹ́lẹ̀ náà ni sọ̀rọ̀ àwọn tí àwọn náà jọ sí pẹ̀lú rẹ̀ ó rí pa àwọn òní èmi ìyá wèrè èmi ìfẹsẹ̀ gbálẹ̀ káàkiri èmi jẹ gbèsè kò tí ì rí san òun náà ṣe ìwẹ̀sẹ̀ tí wọ́n náà wẹ̀ òun náà lọ bí tọ́ lọ a jẹ́ pé ìwọ tó ní ọlọ́run kàn ní kó ṣe dédé àsìkò tọ́lọ́run ti bù fún ọ tẹ́lẹ̀ bọ́ọ̀lù ológun náà ó ṣe kínní ó ní lásìkò yẹn àṣírí tọ́wọ́ bẹ́ẹ̀ nìyẹn kò sí kankan tó lè yí padà nílé ayé àfi pẹ̀lú àṣẹ ọlọ́run láti sánmà tọ́lọ́run bá ti pàṣẹ kò ní yí padà la hawla wala quwwata illa billah lọ́lọ́wọ́ bá aláàfin sọ fún wa pé òun ọlọ́run yudabbiru al-amra minas samaa'i ila al-ard ọlọ́run ní èmi ni máa ń darí ètò láti sánmà yóò máa wá tò lérí ilẹ̀ ní tí ìbá ti tò ń sánmà kò lè tò lérí ilẹ̀ suratu as-sajida ayẹlẹ̀ kàrọ̀ ọlọ́run ní bọ́ sọ bẹ́ẹ̀ ìtumọ̀ ní pé ẹnìkan lọ́wọ́ mi àrísìkí rẹ̀ ọlọ́run ló fún ọ nígbà tó ti wá wà lọ́dẹ sun yẹ lọ́lẹ̀ wọná lọ́rùn ẹ̀yọ́ máa yá mi lẹ́yìn náà tadbirul umur lílọ bíbọ̀ ìsẹ̀mí wa kíní kan ṣe mí bọ́rọ̀ mi ṣe ń rìn yìí bó lọ́wọ́ rí báyìí ọlọ́run ló pè fa ọlọ́run ní darí ẹ o lẹ́yìn náà kọ́ gbà pé al-ihya ọba yìí lọ́ba tí wọ́n máa ń jí òkú ọba yìí nìkan lọ́ba tí máa ń alimata ọba yìí nìkan lọ́ba tí máa ń pààyàn sórí gbogbo àwọn ṣe ọlọ́run ọba yẹn má fi kọ́ sọ́dọ̀ ẹnìkan kan o onírọ̀jò má pẹ́ nìkan lọ́rọ̀jò lẹ́yìn lérí o ipe wọ́n sì rọ̀jò lérí wọn fẹ́ kí ìjọ tí wọ́n ń ṣe yẹn wọn fẹ́ kọ́ dáa mọ́ bàbá ń lọ́rọ̀jò lé wọn lérí rọ́ ọlọ́run ní wọn rọ̀jò àṣìṣe ọlọ́run lòdò fún mọ́ bọ́ọ̀lẹ̀ láti sánmà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam eléyìí ni wọ́n ń pè ní tawhidu rububiyya iṣẹ́ ọlọ́run tí ń dá sí kọgbà pé nìkan ní ṣe kíní ní ṣe má fi kọ́ sí kankan lọ́rùn o gbogbo tí má ti ń lọ nílé ayé tí ń yí padà ta ní yí padà jama ta ló ní kọ́ máa lòkè jama ta ló ní kọ́ máa wálẹ̀ jama ta ló pa jama ta ló ní kọ́ máa bẹ ta ló fún jama ta ló gbà lọ́wọ́ ẹ̀ ta ló ní ká máa mí ta ní ó padà pa wá ta ló ní ká máa ní ẹni tí ò ní ta ní o fún ẹni tí wọ́n ń pè ní ìmánu nù má fi kọ́ sọ́dọ̀ ẹni kankan gbogbo sẹ́tọ́ lọ́wọ́ bá aláàmà ń ṣe ẹlẹ́ẹ̀kejì al-iman billahi wa tasdiqu wal i'tiqadu bi anna allaha huwa al-mustahiqqu li ibadati al-ibadi kulliha kọ́lọ́ lè gbàgbọ́ nú ẹ̀mí rẹ̀ pé gbogbo àwa tọ́lọ́run dá yìí ọlọ́run dá wa ká wá sẹ̀sìn láyé ni ọlọ́run nìkan náà láti gbọ́dọ̀ sìn sẹ́mi pé gbogbo táwọn ló ń lé ayé òun nìkan ló dá bí ẹ̀hẹ̀n tá a bá wá fẹ́ sẹ̀sìn kò ní sí elégungun nu wa mọ́ kò ní sí olóró kò ní sí olóòṣà kò ní sí onígunnu kò ní sí oní ẹ̀yọ̀ kò ní sí olókè ìbàdàn òkè sóbì lọrin a ní sìn kankan mọ́ kò ní sí àjọbọ kò ní sí àdàbọ ìjọba pè ní imán nìyẹn o ọ̀rẹ́ ìjòkó ti bẹ́ẹ̀ ipe mi ò nígbà mo ti ní imán òsàdílé bàbá wa èmi ní bá yín ṣe mọ́ nígbà mo ti ní imán òsàdílé ìyá wa èmi ní bá yín ṣe mọ́ nígbà mo ti ní imán ètùtù ìlú èmi ní bá yín dáwó torí wọ́n ti gbà pé ìlú ta ni ó tòlú ta ni ń tòlú lẹ́mọ́ ọ̀rọ̀ dàrú sẹ́rí ọlọ́run ìbíyẹ́ di ṣe mọ́lá kúùtù kú lè ṣe ọlọ́run bá ní gbogbo nǹkan tẹ̀ ń wá ọlọ́run bá ní ìbíyẹ́ di ṣe ọlọ́run kò sí lọ́wọ́ àjẹ kò sí lọ́wọ́ oṣó ọwọ́ òun lọ́sẹ̀ kínní òun náà lọ́wọ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nígbọ̀rọ̀ orí báyìí tọ́ wala tusrafu li ahadin min ibadillahi nabiyyan kana aw malaka ọ gbọ́dọ̀ wá sí nǹkan kan mí ma lérílẹ̀ ayé tó wáyé tọ́ bá ti sí nǹkan kan mí ma ò ti ní iman tọ́ bá sí nǹkan mí ò ní iman àwa ò rí ọ àmọ́ Ọlọ́run rí ọ wàláhì Ọlọ́run rí ọ alam ya'lam bi anna Allaha yara Ọlọ́run ọba ní sí wọn mọ̀ pé mi Ọlọ́run rí wọn nínú òkùnkùn tí wọ́n wà ní ọmọ ìyá ọ padà wà ní òkùnkùn sáré dákun ní kọ̀rọ̀ ní gbangba mọ́ sí nǹkan mí ma ó mọ́ bọ̀ nǹkan mí ma mọ́ sì dáwó ọ sọdún àjọbọ àmọ́ ń dáwó síbẹ̀ ẹni tí ń sponsor ẹni tí ń ṣẹbọ wọ́n jọ ń ṣe ni kódà ẹni tí ó yọnu sí pé
mi ò bá wọn ṣe àmọ́ bí wọ́n ṣe ń ṣe wọn mi ò ráburú mbẹ́ àrídọ̀bìlì kúfúrún ẹni bá yọ ní síkọ́ dáa kí ọlọ́run nígbà kejì lérí ilẹ̀ ọ́ dáa èmi ò ní bá wọn ṣe dé wọ́n lóun náà wọ́n ti kọ́kọ́ ẹ̀ síbẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa màláyíkà ni o dákun wọ́n sì màláyíkà o wọ́n sì ànábì ọlọ́run gbogbo ẹ̀sìn tọ́lọ́ ní káfí sìn wọn wọ́n falẹ̀ jànú o kọ́dà wọ́n sì ń ṣe wò bóòlù àṣẹ ṣe wò jàmá òun náà ní ká gbà pé nígbà tí ṣéwù bá sì ń bẹ láyé yóò máa dáa fún mi ṣéwù kú báyọ̀ ní ha ayé wọn ti bàjẹ́ bàbá kú ọlọ́run sì wọ́n tawakkal ala al-hayy alladhi la yamut ọlọ́run lálàyé tí ò ní kú ní kọ́ gbára lé òun náà ní ọlọ́run ọmọ ìyá mi já ọkàn rẹ kúrò lọ́dọ̀ gbogbo ẹ̀dá ọlọ́run ọba láti máa sìn má fẹ́ẹ́ kan lẹ̀ fẹ́ lómi lẹ́yìn ọlọ́run má rúkú fẹ́ lómi lẹ́yìn ọlọ́run má pe ẹnì kankan lẹ́yìn ọlọ́run má payé má pàjẹ́ má poso má palàgbà má pe ṣéwù má pe wàlíì ẹ̀yọ́ ọmọ ìyá mi ti ń pe wàlíì àti ti ń pe jésù ọmọ ìyá kan náà ní wọn ní islam nítorí ọlọ́run wala tad'u ma'a Allahi ahada ọlọ́run ni ẹ má pe kankan mímí ọlọ́run kul innama ad'u rabbi anabi ni ọlọ́run nìkan lèmi ó máa pe wala ushriku bihi ahada ìyìn nífẹ̀ẹ́ lómi ìṣẹ́gbẹ̀ẹ́ ọlọ́run tí tó máa pe ṣírìkì ẹ̀yin baba ẹ̀yin ìyá ẹ̀yin ayé o gbogbo ẹ̀ pátápátá ẹ̀yin bá ti ń ṣe kò ní imán ọlọ́run nìkan là á pè ìyá tó bá wí báyìí kí ni ó tẹ̀lé Allah kò ní dé ọláha àwédéó rahman àbí inú rahman ní tó pè mẹ́lẹ̀ wọ́n á ń pè gbogbo ẹ̀yà àgbà o ọ jẹ́ mùsùlùmí mà ya Allah ọlọ́run ní kò ní dé ọláha àwédéó rahman ọlọ́run máa ní bẹ́ẹ̀ bá ní sọ̀rọ̀ ẹ má pè gbogbo ẹ pè Allah àwédéó rahman wọ́n bá sì wù yẹn tó yí padà ẹ tó ní ya rahman ayyama tad'u èyí tẹ́ bá wù ká pè nínú gbogbo ẹ̀ falahul asmaul husna gbogbo àwọn orúkọ tó dáa tí mo fún yín yẹn ẹ máa fi pè mí ya rafi' gbẹmí ga ya khafid wọ́n ti ń bọ́lẹ̀ o ya fatah sínú fún mi ya razzaq fún mi lọ́wọ́ sísèké ya gafur fẹ́ríjì mi ya gaffar nǹkan bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run jama ẹja lè dé tó ìmọ̀ ni wá sí ní táwọn wáyà ọ̀nà rẹ̀ ó jìn jama ó ní ya Allah ya fatah ọlọ́run yóò ṣe sínú mílíọ̀nù fún ya Allah ya fatah iftahli sínú fún mi ọlọ́run ṣe sínú fún tẹ́lẹ̀ gbogbo bí ta kojú bọ̀ yẹn ọmọ ìyá mọ́tàn rẹ babaláwo náà ní lójoojò kó nugbó wọ́n bá ní nugbó kéjòkó yóò ti wájà lọ́dọ̀ àwọn baba alájà yóò ti wá kọ́lé síbẹ̀ yóò ti lọ lẹ́kìn phase 2 yóò ti lọ alẹ́ London èyàn rún pa nínú gbó lọ́wọ́ sọ́dọ̀ olówó kí ló dé tó fà kọ́ bí ẹ̀ ó náà ya wèrè ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àdúà lẹ́yìn náà dábọ̀ mọ́pẹ̀ran fún sà mọ́pẹ̀ran fún ogun al-istighatha mọ́kẹ́ gbàmígbàmí àwọn Sufi náà máa ń sìn yẹn tí wọ́n bá ní sọ̀rọ̀ ó ní ya kí ni wọ́n máa ń wí ọ̀pọ̀ rẹpẹtẹ ipe ya Sheikh Ibrahim wọ́n tún máa ń wí kan tí wọ́n ní ìwọ bàbá ó ní gbàgbà mílẹ̀ o ẹbọ ni o mọ́ pé Ibrahim rọ́bà Ibrahim ní kò pé ọba tó dá Ibrahim ní kò pé ẹ̀sìn yẹ Senegal wọn ti mú wá kò sínú Kùránì kájò kọlẹ̀ ká máa ní ibadallahi ìrìn àwọn lọ́wọ́ kò sínú Al-Kùránì ètò wà ní Al-Kùránì ni pé ud'uni astajib lakum ètò wà ní Kùránì má jí sẹ́wù kan pọ́n orí ibú fọ́ torí Al-Kùránì ni wọ́n sọ kalẹ̀ kèé sọ wọn ni wọ́n ní kọ́ ọmọ gbọ́dọ̀ sí lẹ́nu kò sí àtọ̀ láàrin lárúbáwá Abujali àti lárúbáwá Morocco kò sí àtọ̀ ìwọ tó dúdú ó wúlò lọ́dọ̀ Ọlọ́run ju lárúbáwá Abutọ́líbì lọ àti Abujali lọ ìwọ tó dúdú yẹn ó wúlò lọ́dọ̀ Ọlọ́run jù lọ kí lọ́kàn pẹ̀lú kọ́lọ̀ lárúbáwá kan wá gbé rọ́wá ẹ̀wá ń tẹ̀lé wọ́n ní fáṣì ló ti wá lọ́ lè kú níbi tàríkà o lè kú níbi tàríkà yẹn torí tó máa ṣe mẹ́ nìyẹn kó mẹ́ dòkú sílẹ̀ kọ́ máa ṣe ìbádà ábìdì làwọn bàbá wọn jọ wọn ábìdì wọn wà ní yàrá wọn máa ṣe ìbádà wọn kírun wákàtí 5 àyọ́mọ̀ ayá mi nínú ẹ̀sìn wa lẹ́yìn náà al-isti'ana ìrànlọ́wọ́ ọ̀dọ̀ Ọlọ́run nìkan ló wà ìgbà náà ló ní ìmánì tó bá ti wà náà lọ́wọ́ lọ́dọ̀ àwọn ẹlẹ́gbẹ̀ẹ́wò ò ní ìmánì mà al-istighatha ìṣọ́ra ọ̀dọ̀ Ọlọ́run nìkan la máa wá sí Ọlọ́run wa imma yanzaghannaka minash shaitan nazg fasta'idh billah Ọlọ́run ní tẹ̀sùn bá fẹ́ dà ọ́ láàmú tètè sásí ọ̀dọ̀ Allah a'udhu billahi minash shaitanir rajim a'udhu bi kalimatillahi tamma قل أعوذ برب الفلك قل أعوذ برب الناس الله لا إله إلا هو الحي القيوم لا إله إلا الله وحده لا شريك له لما كاوني داك جماعة أبورو ملي أيو wọ́n yọ mọ́lẹ̀ Ọlọ́run ní kó sábà burú
kọ́mọdé kọ́mọ wí gangan ọ̀ wá wí sábúrò ní sọ aláàtì mọ̀ pé yóò sọ náà ló fi ní kọ́mọ wí tọ́ọ̀bá wá wí kò ní sọ ọmọ ẹnìkan wá pé kò sá aláburú kí ni ìbílẹ̀ sọ wá ń ṣe àtàwọn ọmọ rẹ̀ ní ayé ṣé gbogbo àwọn tẹ́ ń gbé àjẹ́ oṣó ológun kíní kan kátàlí hálàkì yẹn gbogbo wọn ṣiṣẹ́ bẹ́sù ni àwọn tó bá ti ń ka ẹjọ́ yẹ kọ́ kàtó òfin wá sọ aburú ò ní sọ ọlọ́run sì ti kọ́ wa níbi ti kọ́ wa ọlọ́run nìkan ló ní ká máa wá sọ lọ́dọ̀ rẹ̀ ọlọ́run nìkan lágbọ́dọ̀ máa bẹ̀rù ọlọ́run nìkan lágbọ́dọ̀ máa ran kan oore lọ́dọ̀ rẹ̀ ọlọ́run bá lá nìkan lágbọ́dọ̀ gbára lé ọlọ́run bá aláwọ̀ sọ àyà kanu Quran ó fi ń pè wá sí àkíyèsí àwa tí làákàyè wa bá wálẹ̀ tá a máa tá a ń ṣe tá a sì ní làákàyè inú tá a fi ń ronú ọlọ́run bá ní ya ayyuhan nas ọlọ́run ní mo pè yẹn ọmọ èèyàn u'budu rabbakumul ladhi khalaqakum ẹ máa sin ọba tí ń tọ́jú yín tó tún dá yín ọ̀ya ẹja gbàgbọ́ yẹn tó wà lábẹ́ ẹja ta lókìtì mafhum mukhalafa ẹ máa sin ẹni tí ó tọ́jú yín tí ó ti ṣe kíní tó sì dá yín gbogbo ẹbọ wọn ti fìdí jáde pẹ̀lú àyà yìí ọlọ́run sọ tóun ṣe lérí yín tóun fi lẹ́tọ̀ọ́ sí kẹ́ ẹ máa sin òun nìkan ó tún wọ́n tẹ̀síwájú walladhina min qablikum ọlọ́run bá ní gbogbo àwọn bàbá yín tó ti lọ nílẹ̀ yìí àti ìlú bòmíì náà ọlọ́run lẹ́bi mọ̀ dá wọn náà èmi náà mo sì pa wọn ọlọ́run bá ní la'allakum tattaqun ẹ̀yin aráàlú yọ̀ọ́dà kẹ́ bẹ̀rù ọlọ́run ẹ má sọ òsàmọ́ ẹ má sọ ogun mọ́ ẹ má ní kankan tẹ gbàgbọ́ má yàtọ̀ sọ́lọ́run yọ̀ọ́dà kẹ́ bẹ̀rù ọlọ́run ọba tó lè fi yín dára lásìkò tó wù ọlọ́mọfẹ́ni kọ̀ọ̀kan ọmọ fi wá dára bó kí ló dé tọ́lọ́wọ́n bá aláàfin sọ bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní alladhi ja'ala lakumul arda firasha ọlọ́wọ́n ní ẹ̀rí lẹ̀ tẹ́ntẹ́ni tẹ́ndá kó sí ọlọ́wọ́n lè mímọ́ tẹ́ kìí ṣe gunnu lọ́tẹ̀ ọlọ́wọ́n bá ní kìí ṣe ẹ̀yọ̀ lọ́ba yín tẹ́lẹ̀ ilẹ̀ tẹ́ndá kó sí tẹ́ ti ń bu yẹ̀pẹ̀ tẹ́ fi ń kọ́lé ọlọ́wọ́n lè mímọ́ dá was-samaa binaha ọlọ́wọ́n ní ẹ̀rí sánmà ni ẹbẹ́ ẹ̀rọ òrùn ti ń jáde fún yín láti nu sánmà èmi mọ́ dá sánmà èmi mọ́ tan òrùn sí yín tí ì bá tan òrùn ẹ̀ ní ráyè lọ́bíṣẹ́ tọ́lá máa ní kí dúdú sáré màdá yọ ọmọ dúdú ni ọlọ́run ni mo ní kí ojú òjò ọmọ bọ́ọ̀lẹ̀ ẹ sì mú ẹ wá mú tán ẹ lè ṣe ṣẹṣẹ ẹ lọ́ọ́ lè ṣe ṣẹṣẹ lẹ́yìn pàtẹ́ mú mi ọlọ́run tán ọlọ́run ọba aláwo ni wa anzala minas samaa'i ma'a ọlọ́run ní omi tí ń bọ́ látòkè mo máa sọ kalẹ̀ nítorí yín ni fa akhraja bihi minas thamarat mo tún wá ní àwọn arúgbìn yín kọ́ máa jáde láti inú ilẹ̀ ẹ dáko ọlọ́run ní àgbàdo jáde ọkà bàbá jáde èso jáde ewébẹ̀ jáde kòkó jáde ẹ máa fi jẹyà ọlọ́run ní rizqan lakum kọ́ máa jáde sí kìtẹ́ máa ná tẹ́ máa lò fala taj'alu lillahi andada ọlọ́run níbẹ̀ wá ti wá mọ̀ pé mi mo ṣe léyìí ẹ má tún mú nǹkan mi lérí lẹ̀ tẹ́ wàá fi kún èmi ọlọ́run tẹ́ fi sẹ́gbẹ́ mi tẹ́ tún wá máa sìn wa antum ta'lamun ẹ̀yin náà sì mọ̀ pé kò yẹ kẹ́ sìn kan yìí ẹ̀yin náà sì mọ̀ pé mi mo dá sánmà yẹn mi mú nǹkan jáde fún yín láti ilẹ̀ Suratul Baqara àyà 21-22 ọlọ́run ọjà rí ẹni tí wọ́n bá ń ṣẹbọ tó bá dijọ́ àlè kíá mọ̀ ọlọ́run ọjà rí ẹ o iná ní ti ń sọ̀kalẹ̀ yìí yóò sì kì í bọ́ná láì ní sàbòsí fún awálé ayé àwa sí lọ́ọ̀ni àwa fi jọ́kan lọ́ọ̀rin lẹ̀ láti wálé ayé Allahu Akbar lẹ́ẹ̀márùn lójúmọ́ ọlọ́run ló tóbi jù ọlọ́run ló tóbi jù ọlọ́run ló tóbi jù ó wá sọ Allahu Akbar tán ó tún wà gàn mí ká ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹlẹ́kẹta al-imanu billahi wal-i'tiqadu al-jazim bi anna lillahi al-asma al-husna ọlọ́run ní àwọn orúkọ tó pọ̀ àwọn afa àwọn fọ eléyìí yọ nínú tẹ́lẹ̀ kejì yẹn ni tawhidul uluhiyya yẹn ibẹ̀ wọ́n ti fà á yọ torí wàhálà ti ń ṣẹlẹ̀ lábala orúkọ ọlọ́run wọ́n ní o lè do nígbàgbọ́ àfikọ́ gbàgbọ́ ọlọ́run ní àwọn orúkọ walillahi al-asma al-husna fad'uhu biha ọlọ́run ni mo láwọn orúkọ tó dáa ẹ máa fi pè mí wọ́n ní orúkọ ọlọ́run tó dáa yẹn náà ni kó máa pè tó o bá ti ń pe orúkọ mi yàtọ̀ sí orúkọ ọlọ́run ò ní ìmánì ẹ̀yọ́ màá yá mi ìyẹn ní sọ̀rọ̀ ń sìn wọ́n ní kọ́ máa pe ya Latif olùtòfìbè wọ́lọ́wọ́ ọba aláàánú ṣàánú mi má máa pe ya Latif eléyìí ò sínú Islam ya Latif kò sínú Islam yẹn tó wà ní Islam pé ya Latif olùtòfìbè ọ dárúkọ Ọlọ́run ó sì sọ tó fẹ́ kó sí kíni tó fẹ́ kó sí Ànábì àní ya Hayyu ya Qayyum oníbẹ̀rẹ̀ àmọ́tíká astaghithu ó ní mọ́sálàmí lẹ́yìn ìgbà tó dárúkọ rẹ̀ tán ya Latif ya Qahhar ya Razzaq mọ́sílímà ìtọ́ ma ṣe ni pé ya Razzaqu urzuqni ya Fattahu iftah li
ya alimu alimni tó bá mọ Lárúbáwá tó fi yí ọwà lè kéwú sọmọ pé o ṣe wàhálà náà ní kó tó hawọ́ fọ́tọ́ hánjó ni ó lè bá wọn mọ́mù kan sálàyé kí lọ́mọ wí lẹ́yìn orúkọ Ọlọ́run kọ̀ọ̀kan ya Wahabu habli Ànábì Sulaiman ọkàn bọ́ sí kọ́rọ̀ ó ní habli mulikan la yanbaghi li ahadin min ba'di àdúrà kọ́ra kọ́ gbàṣẹ́jú kan ó ní Ọlọ́run ta mí lọ́rẹ̀ ọ̀rẹ́ tó ta mí wọ́n fẹ́ lómi nírú ẹ̀ Ọlọ́run ni mo ti gbọ́ alùpùpù àti àṣọ kalẹ̀ yẹn sẹ́wọ̀n pa aṣọ níbẹ̀rẹ̀ rẹ̀ pé ká lè gba Kùránì yẹn gbọ́ nǹkan bẹ lọ́dọ̀ Ọlọ́run fa ya Wahabu nìkan mọ̀ sọ Ọlọ́run ta mí lọ́rẹ̀ mo fẹ́ bímọ ya Wahabu habli awladan salihin Ànábì Zakariya ó ní Rabbi habli min ladunka dhurriyatan tayyiba innaka sami'ud du'a ó ní ta mí lọ́rẹ̀ ọmọ ó sì bímọ lóòótọ́ olóyìn máa pọ̀ ń gbọ́ àdúrà látijọ́ yìí bí 80 years ní fi ń béèrè ó ní mọ̀mọ́ pọ̀ ń gbọ́ alóòsì sọ fún pọ̀ ń gbọ́ lóòótọ́ ó bímọ mọ́ lọ sọ́ọ̀sì mọ́ lọ sọ́ọ̀rù ó padà bímọ yẹn o tọ́lọ̀ bá kọ́ o owó yẹn ó padà ní tọ́lámìlà kaláyé tọ́lọ̀ bá ti kọ́ fún ọ ó jẹ́ yẹn láyé sádùkútà dùà ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́n sì máa ṣe dáadáa ṣe dáhùn orúkọ Ọlọ́run báyìí ẹ̀jẹ̀ máa fi pè é ká má sọ Ọlọ́run lọ́wọ́ orúkọ tí ó da Ọlọ́run ni wadharu alladhina yulhiduna fi asma'ihi Ọlọ́run gbogbo àwọn tí wọ́n ń ṣe ilhadi tí wọ́n ń ṣe kèfèrí sí orúkọ mi sayujzawna ma kanu ya'malun Ọlọ́run bá ní yín padà san wọ́n lẹ́san yá àwọn tí wọ́n ń ṣe kèfèrí sí orúkọ mi bó ló ṣe máa ṣe kèfèrí sí orúkọ Ọlọ́run wọn náà nígbà tó bá ń pè Ọlọ́run bá lórúkọ tí ò sọ́ra rẹ̀ kọ́ ma ní kó fi yá Allah lẹ̀ ya Rahman lẹ̀ kó ní yá ṣíjàkà ṣíṣù ani kí ni túnbẹ̀ Ọlọ́run ọmọ o Ọlọ́run bàbá alábi o ani kí ni ó ní yá dámdámà yá ìlú yá tọ́mtọ́mà yá ìlú yá ahamsa kakú Allahu yá su ani kí ni túnmà rẹ̀ ó ní òun náà mọ́ o wọ́n ní kankan ni wọ́n kó síbẹ̀ ta ló kó bẹ́ẹ̀ sọ́wọ́n ní Kùránì ó ní òsí àdísì ó ní òsí ìkílá tó fi tàlùkùránì nílẹ̀ tó wọ́n ń sèyẹn àwọn ní kí ni túnmà yẹ ọlọ́mọ oníkálẹ̀ bí àwọn tó fún wa tó dọ́dọ̀ àwọn náà níkálẹ̀ bí àwọn bàbá ẹni kẹta ní ẹni tábì ti wà nù sàárè o ṣe rí i pé ìbílísù ní dàyìn láàmú yẹn ìlhádì ni kó fa orúkọ Asmaul Husna lẹ̀ kọ́ mọ wá sí orúkọ mi kọ́ wá ní wọ́n fún ọ lójú oorun ni wọ́n fi tójú oorun lẹ̀ ojú ayé ti tó ó ní al-yawma akmaltu lakum dinakum anábì ní gbogbo tẹ́ẹ̀fì sẹ̀sì wọ́n náà ti parí gbogbo ẹ̀ sínú Kùránì ibi kálukú ti ya wèrè nu ọba fàfà kọfà yọ ya wèrè wọ́n wà ní okọ̀ Ọlọ́run ní pé okọ̀ Ọlọ́run kọ́ nǹkan mí ní pé àwọn mí máa pe àwọn èèyàn wọ́n máa wá pè wọ́n ní àwọn èèyàn ni wọ́n pè wọ́n wá rò pé okọ̀ Ọlọ́run a sì wá sọ fún wọn pé ẹ má pe àwọn èèyàn mọ́ wọ́n ní okọ̀ Ọlọ́run àwọn Ashabul Kahfi sẹ́wọ̀n pé àwọn yẹn wọ́n kó láàrin ìlú ńgbà tí ọba ìlú ní ká wá ṣẹbọ ká wá sọdún yẹn bọ wọ́n sì kó láàrin ìlú wọn lọ sẹ́yìn ìlú Ọlọ́run sì kún wọn lórun fọ́gọ́rùn mẹ́ta ọdún àti mẹ́sàn wọ́n sì wọ́n yí tóun bá fẹ́ pa wọ́n tún yí síbi tíbòjì wà tíbòjì bá tún dé wọ́n tún yí rọ̀lẹ́ padà síbẹ̀ tí ara wọn fi ní bàjẹ́ ọgọ́rùn ọdún mẹ́ta àti mẹ́sàn látara imani nífa jama Ọlọ́run karamatul awliya kẹ́nìkan ní kò sí karama fáwọn awliya ìsọkúsọ ní sọ karama wà fáwọn awliya nínú àwọn awliya tí wọ́n ní karama làwọn Ashabul Kahf Ọlọ́run gbé tàn wọ́n wá nínú al-Qur'an al-Karim ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa tó àwọn orúkọ àwọn táwa wì yìí àwọn méjèèjì yìí ajá wọn òun ló sì kè ló jama ajá ló sì kè jọ Ọlọ́run fi ní wa kalbuhum thaminuhum Ọlọ́run ní ajá ló sì kè jọ wọn ọ̀kan nínú wọn ń ṣe ajá nígbà tí wọ́n ń lọ sẹ́yìn ìlú ajá rẹ̀ tẹ̀lé ajá náà òun náà wọ̀ pẹ̀lú wọn lọ́gọ́rùn mẹ́ta ọdún àtọdún mẹ́sàn-án ìkankan ọ̀sajá náà ṣe wá rí àwọn orúkọ yẹn wọ́n wá sí tíra yẹn kó wá sílẹ̀ Yorùbá èyí tí wọ́n fi sọ fún wa pé orúkọ àwọn wòlíì tí wọ́n gbọ́ lọ́hùn gbọ́ tọ́lọ́hùn sì dáàbò bò wọ́n torí ìgbàgbọ́ òun náà ni o wọ́n wá ta lógìtì wọ́n wá ní eléyìí ní orúkọ Ọlọ́hun ọba téèyàn máa ń sà téèyàn bá ti ń pè é Ọlọ́hun máa dáàbò bò yàn níbi aburú ayé nígbà wá wà ń lè kéwọn kékèké wọ́n máa ha lé wa lọ́wọ́ yamuliha makithalina mathilina marinusu dabarinusu shasanusu kafusatoto yusu kitimiru orúkọ tí mo dá yẹn òun làwọn arákùnrin méjèèjì yẹn sẹ́ni kitimiru tí mo fi parí yẹn okò ajá ni ń bẹ lọ́wọ́ àwọn míì léni tí wọ́n fi ń jà fa ipò yìí fún ọ lórúkọ Ọlọ́run ọba kan tó bá ṣe ipò ọ̀tá òní ká ipò ọ̀tá tí ò ká àwọn Ashabul Kahfi mọ̀nísọ́rọ́ tafsiru Ibn Kathir ẹjá lọ lè wò nínú Suratul Kahf ẹ̀rọ àwọn orúkọ yìí ń bẹ nǹkan máa yàtọ̀ díẹ̀díẹ̀ síra wọn bí sin lam
ẹ̀yọ́ máa yá gbogbo àwọn orúkọ tó bá wà lọ́wọ́ rẹ̀ tí o bá ti sinú Kùránì lọ lè dànù ẹni tí ń pè àwọn sábò káfí ṣé ó ní ìmánì jàmá ẹ̀yọ́ ti dẹ́lẹ́bọ̀ nínú ẹ̀sìn Islam tó bá ti ń pè àwọn èèyàn àbọ̀ sọ Ọlọ́run ọba lóko táwọn èèyàn ń jẹ́ àbí kọ́ ma ní huwa ni wọ́n ti bẹ̀rẹ̀ ya huwa ya man la huwa illa huwa ya man la ilaha illa hu má sọ̀sọ̀ kú sọ́mọ́ Ọlọ́run yìí jẹ́ huwa Allah wọ́n ní kó lè dẹ̀ Allah huwa pronoun ni huwa Allah òun ni Ọlọ́run tó bá ní ya huwa ya òun ya òun ya òun ya òun ya man la huwa ya ìwọ́ tí èso òun àfọ̀hún ẹ̀dàkùn tí àdúrà ń bẹ̀lẹ̀ tánàbí ni ya hayyu ya qayyum bi rahmatika astaghithu asli li sha'ni kullahu wa la takilni ila nafsi tarfata ayn tó ka kùrìsì tẹnurọ́ ṣe kíni tí wọ́n lẹ̀ tó ka falaki tó ka nasi tó ka ìsájà ẹja padà sínú ẹ̀sìn islamu gidi ẹ̀dàkùn tó di Ọlọ́run bá wa níparí ọ̀rọ̀ mi al-imanu billah ọ̀yọ́mayami ẹ̀rí iman ó wà nínú ìròyìn Ọlọ́run gbogbo ìròyìn Ọlọ́run ẹ má jà sọ pé Ọlọ́run ọba ò jẹ́ bẹ́ẹ̀ gbogbo ntọ́lọ́run fi ròyìn ara rẹ̀ ká má fi ròyìn ẹnì kankan o gbogbo ntọ́lọ́run bá fi ròyìn ara rẹ̀ pé òun lọ́ba tí máa ń ṣàánú òun ní rahma ẹ má gbàgbé ẹni má jà gbàgbé ẹlòmíì ní rahma tó lè fún wa lẹ́yìn Ọlọ́run ọba Allah ó fa àwọn kankan ròyìn ara rẹ̀ ó lóun lọ́wọ́ ọwọ́ rẹ̀ yẹn ó ní àmọ́kọ̀jọ́ tiwa ọmọ ya mọ́kọ́ Ọlọ́run lọ́wọ́ ó ní yadullahi fawqa aydihim yìí tó sọ ni pé ọwọ́ Ọlọ́run ṣe kíni kọjọ́ tiwa Ọlọ́run lọ́wọ́ máa ń sọ̀kalẹ̀ dín sánmà ayé tọ́ba di ìdákẹ́ta nínú kíni nínú òru àmọ̀ pé sánmà ò lè gbọ́ Ọlọ́run àbí ẹ̀yìn bí ó ṣe sọ̀kalẹ̀ yẹn gbà pé yóò sọ̀kalẹ̀ bí ó ṣe wá sọ̀kalẹ̀ kò ṣe kíni kò yé wa wọ́n sì fi wé bí wọ́n ṣe ń sọ̀kalẹ̀ láti third floor bọ́ sí second floor àwọn òròyìn Ọlọ́run ọba yẹn ìlàkà ìwà ògbé bó ṣe sọ yẹn àgbà bẹ́ẹ̀ ó ní laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir Ọlọ́run ọba ní kò sí kankan tó jọ òun ẹ má fi òun jọ kankan ẹ má fi kankan jọ òun Ọlọ́run Allah Ọlọ́run jọ kankan o àǹfààní táàrí tàbá ní ìmáni òsìnlọ́n lọ́lọ́n nìkan ọ̀sẹ̀bọ́mọ́ ọ̀sọ̀gùn mọ́ àfọ̀gùn ibà nìkan lókù tó ń ṣe kíni tó ń ṣe ogun orí fífọ́ inú rọrùn ẹ̀yọ́ miami ara ẹ̀sìn nìyẹn o Ànábì ní tadawaw ibadallah Ànábì ní ẹ máa sọ̀gùn wòsàn agúnmu tó da ẹ̀bá matibà tó da ìgbà díẹ̀ kí n tó gúnlẹ̀ tábà ti gbọ́ gbọ́ ni o tá a mọ̀ pé òní lọ kankan máa yàtọ̀ sí egbò tó ṣe kíní tọ́lọ lè wà yẹn ẹ̀yàn miami bẹ́ẹ̀ bá ní àgbo tó da òye tí ó ti pẹ́ńlẹ̀ àgbo jẹ̀díjẹ̀dí ọ̀dà pọ̀ Ànábì ní tadawaw Ànábì ní ẹ máa sọ̀gùn kíní ẹ máa sọ̀gùn wòsàn káàfà kan máa dàrú ma tọ́lọ́lọ́wọ̀n dàrú Ànábì ní fa inna Allah lam yada' da'an Ànábì ní Ọlọ́run ọba ò pé àrùn ẹ̀gbọ́ Ànábì ní Ọlọ́run ò fi àrùn kankalẹ̀ illa wada'a lahu shifa àfikọ́ jẹ́ pé wọ́n ti fi ìwòsàn rẹ̀ sí àrùn ló sí òṣèré sàrùn àdáwò ni àdúrà ló ṣe fún yẹn ẹmọ́dọ̀ rẹ̀ rú ipé àrùn ló sí náà mú ní rọ́ kìí sàrùn ẹ̀yẹn tó bá jẹ́ àrùn bá ní kílótọ̀ lọ síbítù kò lè ṣe tẹ́sítì tó bá jẹ́ àrùn bá ní kílódé tó lẹ plásítà mọ́ gbogbo ẹnu rẹ̀ pé òsì ń bọjá àbí kò lè ra plásítà mọ́ kọ́ ọmọ mẹ́jọ kó tó lọ bíṣẹ́ ẹ̀yẹ́ rà ẹmọ́dọ̀ rẹ̀ rú wọ́n mọ̀ fi àdísì yẹn wọ́n mọ̀ fi ń tú dà wá láti lè bá fi da ọ̀rọ̀ rú torí pé iṣẹ́ ìṣègùn lòun ṣe kíni lòun ṣe tí fi jẹun káfà kan mọ̀ ṣe jálà bí ẹbọ máa wò tọ́ba mọ̀ pé ọmọ àgbo ọmọ àgbo máa ṣe máa fi lébẹ̀lì rẹ̀ fi sí sọ lóko tọ́ba wò ọ́ kọ́ máa ta ó fẹ́ náà sáwọn lẹ́kọ̀ọ́ á jẹ́ ń bẹ́ àbọ̀tà ọmọ oró wayọ̀ àmọ́ kọ́ ọmọ ṣògùn tajà fún yàn kọ́ ọmọ ṣògùn ayé ònípa ọmọdé pàrọ̀ wọ́n dé ẹ fi rọrí ẹ̀rí mọ́sàré òkú ẹ lè wẹ̀ létí omi ẹbọ nìyẹn tó bá ti jógun sọ ogun owó ogun àgbéga ẹbọ ni àdúrà nìkan làwọn ṣe kíni làwọn ṣe fún yẹn wa rafa'nahu makanan aliyya ẹ̀yọ́ mayami àsìkò díẹ̀ tí ó kù yìí òun náà ni àwọn àǹfààní tá a jẹ tá a bá ní iman alákọ̀ọ́kọ́ raf'u makanil mu'min inda Allah wa inda khalqi ọlọ́run gbé ọ̀gá láyé ọ̀làmìlà kàláyé lẹ́yìn náà lọ́rùn ọlọ́run fi ọsùn àwọn tí ó ga ọlọ́run sọ fi ọsùn àwọn tó ní imani o gbogbo tí ó bá imani wa jẹ́ kọ́lọ́mọ́sà jálẹ̀ kó kó nulẹ̀ ọlọ́run jẹ́ ayọ́ kó nínú ẹ̀mí wa ọlọ́run yarfa'illahu alladhina amanu minkum ọlọ́run gbogbo àwọn tó bá ní imani nù yín á gbé wọn ga wọn làmìlà kàláyé àti lọ́rùn ẹlẹ́ẹ̀kejì àlùwìláyà ó di ọ̀rẹ́ ọlọ́run ní
Allah subhanahu wa ta'ala ó ní Allahu waliyul ladhina amanu ọlọ́run lé mi lọ́rẹ́ èmi wòlíì àwọn amanu àwọn tó gbàgbọ́ àwọn náà di wòlíì èmi náà akọ́kọ́ máa bẹ̀rẹ̀ ni àdó ní pọ̀ púpọ̀ máa tọ́kọ̀ máa tẹ́wọ́ ọlọ́run sì máa fi lé ẹ lọ́wọ́ ẹ̀yọ́ máa ya ẹ̀dí má ni mo ọlọ́run ujibu da'wata da'i iza da'ani falyastajibu li wọ́n ní wal yu'minu bi wọ́n ní tẹ́ bá ti gbà mí gbọ́ ujibu da'wata da'i ẹsẹ̀kẹsẹ̀ ní ma dáhùn gbogbo àdúrà yín àwọn ń sàdúrà rẹpẹtẹ ìmánì kò mójútó ìmánì ní jìn tádùá fi ṣe kíni tí fífò lẹ́yìn al-amnu nafsi ẹ̀mí rọ balẹ̀ ọlọ́ni wa kayfa akhafu ma ashraktum kí ló dé tí ẹ̀rù òsàtẹ́ ń sìn tẹ́ ń bọ́ ma ba èmi ànábì sọ fún àwọn kèfèrí bẹ́ẹ̀ ipe sọ fún wọn ipe kí ló dé tí ẹ̀rù ma ba èmi tọ́kàn mi ò ní balẹ̀ tí mo wá bẹ̀rù àwọn egungun òsà yín wala takhafuna annakum ashraktum billah tẹ́yìn òsì bẹ̀rù pé ẹ̀ ń mú nǹkan kan papọ̀ mọ́lọ́hún mọ́lẹ́mì nazil bi alaykum sultana tọ́lọ́wọ̀n sọ kalẹ̀ bẹ́ẹ̀ fa ayyul fariqayni ahaqqu bil amni tálọ́ yẹ kọ́kàn rọ balẹ̀ nínú àwọn àtẹ̀yìn in kuntum ta'lamun tẹ́wà lọ lèémà tálọ́ yẹ kọ́kàn rọ balẹ̀ jama mú mi níní bàbá tani kò gbọdọ̀ wọ́n pẹ̀ yẹlé lẹ́ẹ̀kan lọ́dún lẹ́ẹ̀kan lóṣù lẹ́ẹ̀kan lọ́sẹ̀ tí máa bẹ lábùjá yọ masáré bọ̀ wálé ọkàn rẹ oníbalẹ̀ aago kan ní kò wọ́n wẹ̀ o bó o ní sáwọn èèyàn ọ̀pọ̀ lódò aago kan ní àwọn èèyàn wẹ̀ lódò wọ́n ní ẹ̀ka kò sí gbọdọ̀ rí yẹn o ìdààmú ilé ayé ni iná ló sa iná ló gun ọkàn rẹ balẹ̀ oye ọlọ́run fi fọkàn balẹ̀ ó wà lẹ́sẹ̀ anzala sakinata fi qulubil mu'minin ọlọ́run tẹ́ bá ti ní mánì ọlọ́run ní yẹn kàn fi yín lọ́kàn balẹ̀ náà ẹ̀mí rọ balẹ̀ nígbà wọ̀lú yìí mo ní a'udhu bi kalimati llahi tamma min sharri ma khalaqa mo kà mẹ́ta ẹ̀mí mi sì balẹ̀ bí ìṣe sọ̀rọ̀ iṣẹ́ ìmọ̀gbẹ́ mi balẹ̀ masha Allah tabarakallah ọmọ ya ó délu kan ó ní a'udhu bi kalimati llahi tamma min sharri ma khalaqa ó kà mẹ́ta anábìlá burúkú kan ò ní sọ tó fi jáde lónà ọlọ́run máa fa burú sẹ́ni kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ máa yá mi ọlọ́run lóhun fúnra wọn lòun máa dáàbò bò ọ́ fúnra ara wọn Allah láti ẹ̀yìn sánmà keje ọlọ́run lóhun fúnra wọn lòun máa protect rẹ gbogbo bí tó bá ń lọ wọn máa protect rẹ tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí ọ ọlọ́run fi dán ọ wò ni kì í ṣèṣù ló fi ṣe ọ ọlọ́run bá ní inna Allaha yudafi'u 'anil ladhina amanu ọlọ́run lèmi Allah yìí máa dáàbò bò àwọn tó bá ní iman Suratul Hajj ayah 38 lọ́wọ́ alaysa Allahu bikafin 'abdah ọlọ́run ní sẹ́mi nìkan ò tó fẹ́ràn mi ni ìgbìntàlọ́ fẹ́ kọlu dèmi ọlọ́run bẹ lẹ́yìn rẹ̀ al-imanu bi qadarillah tó bá ní iman ọmọ ìyá ọ lálàáfíà ara yìí tí ń fa stroke tí ń fa hypertension tí ń fa high blood pressure àìsí imani ni o ọlọ́run dán wò tó bá ní imani ọlọ́run bá aláà yóò wá fi ọlọ́kàn balẹ̀ ọlọ́run ò ní jẹ́ kí àdánwò yóò bà láfíà ara rẹ̀ jẹ́ ojú rẹ̀ ò ní fọ́ etí rẹ̀ ò ní di ẹsẹ̀ rẹ̀ ò ní rọ ara rẹ̀ ò ní ṣe kí ni kò ní kájọ ẹni olèmí ti wọ́ báyìí látara àdánwò ó ronú fa oye ẹnu rẹ̀ sì wọ́ ẹlòmí ronú fa títí ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí dà lẹ́nu ẹ̀ ẹlòmí yàgbẹ́ fa wọn oògùn tí wọ́n fi dàgbẹ́ wọn ò rí bọ̀rọ̀ látara ìnímàn tí wọ́n bá ti ṣẹlẹ̀ ọkàn ni ma asaba min musibatin illa bi idhnillah kò sí musiba kan tí ó ṣẹlẹ̀ sí ọlọ́run lẹ́mi mọ̀ yọ̀ǹda kó ṣẹlẹ̀ o wa man yu'min billah ẹni bá gbọ́ ọlọ́run gbọ́ láàrin tó bá ní musiba yahdi qalba ọlọ́run bá ní ìdarí ọkàn rẹ̀ ìníjẹ́ fìtínà àwọn èèyàn máa bá sunkún òun sì máa rẹ́rìn aníbọ́lọ́run sì fẹ́ ni ọlọ́run ní màsí ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run lọ́kọ́ bẹ́ẹ̀ ọlọ́run ó mọ̀ pé orí ń bẹ ń bẹ ló fi ṣe bẹ́ẹ̀ fún mi ọlọ́run wà láà ó rí dáadáa bẹ̀ jẹ mí lọ ọ sàdágírí torí àdánwò yẹn ọlọ́run ti ní òun nífẹ̀ẹ́ nìkan lẹ̀ láì dánwò kí ló wá dé tó wà ń pè wọ́n dán wò ta ló dán wò ẹni tó sọ fún ọ pé òun bọ̀ náà lóde yẹn nílé ọkọ nílé lọ́dọ̀ ìyàwó lọ́dọ̀ ọmọ lọ́dọ̀ ibi iṣẹ́ yọmọ lọ yọmọ bọ̀ yọmọ da yọmọ kan yọmọ dùn yọmọ kan yọmọ rẹ yọmọ sunkún ọmọ ìyá máa dẹni kan dọ̀ láàmú o pásítọ̀ kan ti máa ń pariwo pé no crying for this year irọ́ ni o òun náà sunkún darí kó tó jáde wọ́n fẹ́ gba tọwọ́ rẹ kó fi nu omi ojú rẹ kó ni o wọ́n fẹ́ gba tọwọ́ rẹ kó fi nu omi ojú tiẹ̀ kó lẹ́yìn náà ọlọ́run fọ́ lábàáyọ tó bá wà nínú ìbànújẹ́ tí inú rẹ bá ti ń bàjẹ́ sájòkòtò ọlọ́run pé ọlọ́run ọba ṣàánú mi inú mi ń bàjẹ́ ọ̀rọ̀ mi ti sú mi mo ti fẹ́ dọ̀bù ọlọ́run ṣàánú mi ọlọ́run ní iṣẹ́ ìgbógbà tí Yunus ń bẹ nínú ọjà tẹ́já gbé lọ sàlẹ̀sàlẹ̀ omi nínú òkùnkùn ó wá pè ọlọ́run la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin la ilaha illa anta tó wà ń bẹ̀ pé kò sẹ́nìkan tó lè gbà yán lẹ̀ tó sì lẹ́tọ̀ọ́ sí kó gbà yán lẹ̀ lẹ́yìn ọlọ́run nìkan ìtumọ̀ rẹ̀ nù níbẹ̀ wọn ọlọ́run ní fastajabna la ọlọ́run la sí gbàdúrà ẹ̀ àdúrà tó ṣe ní sàlẹ̀sàlẹ̀ omi ọlọ́run la gbà
wa najjaynahu minal gham aláàkó nínú ìbànújẹ́ yẹn wa kadhalika nunjil mu'minin. ọlọ́ni gbogbo àwọn olùgbàgbọ́ òdodo àgbáyé táwọn náà bá ní ìmánì irú èyí tí Yunus nù bá a sì máa gbà wọ́n náà lẹ̀ bá a sì máa là wọ́n nínú ìbànújẹ́ wọn nìyẹn. wọ́n náà lọ lè nóòtì àyà yẹn Suratu al-Anbiya àyà 88. ìlú wọn ní tí ẹ̀ bá ní tẹ̀ ń bọ níbẹ̀ baálẹ̀ là ń lo yin àbọ̀ba àbí aláǹgọ́wá wọn lọ bá ní ọlọ́run kó jí kí kọ́ba wa yin ọba tí ó gbé tawhidi ga nílùú kọ́lọ́n kọ́ba wa yin ọba tí ó gbé ìmánì ga nílùú kọ́lọ́n bá wa yin ọba tí ó gbé ọlọ́run ga nílẹ̀ kọ́lọ́n bá wa yin ọba tí ó gbé súnà nábì ga nílẹ̀ kọ́lọ́n bá wa yin ọba tí ó gbé ìsìlámù ga nílẹ̀ yìí gbogbo ẹni tí ó débẹ̀ tí ó paná súnà tí ó paná ìsìlámù tí ó paná ìmánì ní kọ́lọ́n má gbé débẹ̀ mọ́tò ní sàdúrà yẹn ní káyà yẹn fún yín ọlọ́run ní gbogbo ìlú tí wọ́n ti ń bọ̀rìṣà ìlú tí wọ́n ti ń sọ̀rọ̀ ìlú tí wọ́n bá ti ń ṣe ètùtù ìlú tí wọ́n bá ti rìn nǹkan mọ́ erigun mẹ́rin ilé tí wọ́n rìn nǹkan mọ́ erigun mẹ́rin ìlú ọlọ́run ní òun ọlọ́run wọn yọ àlùbáríkà kúrò nílùú náà àmọ́ ìlú tó wá jẹ́ pé la ilaha illallah wọn dì mú kánkẹ́nu kan dẹ̀ sàdúà ọlọ́run ní fa àlùbáríkà síbẹ̀ ọlọ́run bá ní walau anna ahlal qura ọlọ́run bá ní tó bá ilé jẹ́ pé àwọn aráàlú yẹn amanu wọn bá lè ní iman wattaqaw wọn sì bẹ̀rù ọlọ́run lafatahna alayhim barakatin minas samai wal ard ọlọ́run bá ní yín máa sọ àlùbáríkà kalẹ̀ látòkè yín sì máa yọ àlùbáríkà jáde láti nù lẹ̀ fún wọn ọmọ dáńgbé àlùbáríkà alkhairi gbogbo ọ̀nà orí yóò máa sọ̀kalẹ̀ yóò sì máa jáde ńlẹ̀ ọlọ́run mọ́sá ìbáni ṣe bẹ́ẹ̀ ìlú wa ọlọ́run mọ́sá ṣe nílùú àlùbáríkà gbogbo àwọn àfa tó wọn bẹ́ẹ̀ kọ́lọ́run bá aláà kó mọ́sá bá ṣàtúnṣe gbogbo wọn gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí kọ́lọ́run mọ́sá ṣàtúnṣe gbogbo wa ọlá agbára ọlọ́run bá wa owó nínú ìmánì ló wà òṣì nínú ẹbọ ló wà ànábì Nuhu wọ́n sọ fáwọn àjọ ẹ̀ onífa kólé tó staghfiru ó ní ẹ̀fẹ̀ bọ́ọ̀lẹ̀ innahu kana gaffara ọlọ́run bọ́ fèrèjì yursilis samaa alaykum midrara òjò máa rọ̀ tí ò ní bàǹkan jẹ́ wa yumdidukum bí amwalin yóò mọ̀ fún yín lówó tẹ́ máa náwó yàlà wa banin yóò sì fún yín láwọn ọmọ alálùbáríkà waja'al lakum jannati oko yín ọ̀dà waja'al lakum anhara odò tí ó máa sànlẹ̀ tí ó máa wẹ́ tí oko yín ọlọ́run lọ́wọ́ fún yín. ẹ̀yọ́ wà yá mi nínú ẹsẹ̀ wa ẹni tó bá wá ní òun ò ní túwọ́ níbi ẹbọ ìdàkejì tọ́lọ̀ ń sọ yìí ní ọmọ ṣe kíni ní ọmọ ṣẹlẹ̀ òsì ọmọ ta ọmọ bíbí kú bí oko rẹ ò ní rówó sanwó àgàsù dépò tó jèrè ẹ̀ nítorí pé aláìgbà mi gan ọ̀tà òun gbowó báyìí ọlọ́run da àdáwò kan sí ọlágbádá tó náwó yẹn sí àyọ̀ sọ fún ọgbóhùn lọ́lọ́run ẹ̀yọ́ máa yá mi nílẹ̀ ẹ̀sìn wa ọlọ́run wa kana haqqan alayna nasrul mu'minin ọlọ́run bá ní àti gbé ládéhùn wípé gbogbo àwọn tó bá ti jẹ́ mùmìnì á padà ràn wọ́n ṣe o àdàṣe ọlọ́run bọ̀ bàbá imam àdàṣe ọlọ́run bọ̀ yẹn sàdúró ẹdúró lérí la ilaha gbogbo yẹn aráàlú àdàṣe ọlọ́run bọ̀ gbogbo yẹn mọ́lẹ́kẹ́ wà àdàṣe ọlọ́run bọ̀ gbogbo yẹn ọ̀dọ́ ẹ má ṣe yahoo ẹ má jalè ẹ má wọ eré yẹn káàkiri ẹ má ṣe oṣoolẹ̀ àdàṣe ọlọ́run bọ̀ ọlọ́run wa kana haqqan alayna ọlọ́run ni ó ti di tá a fi kọ́ra wa lọ́rùn nasrul mu'minin gbogbo ẹ̀ tó bá jẹ́ mùmìnì àfún nasr ọlọ́run ni àárán sí kóun sàdúró bọ́ bá kanlẹ̀kùn tó kàn wọ́n padà sí wọ́n sàtàkù bẹ̀ oníyà Allah ṣàánú mi sáàmà wíyọ lójúmọ́ ọlọ́run padà sí níparí ọlọ́run bá Allah oní al-bushra bil janna ṣẹwárí wàhálà alẹ́ ayé tàbá sí gbogbo ẹ̀tàn ká lè sinmi lókù ẹlẹ́bọ̀ òní sinmi lọ́rùn ẹni tí ó gbàgbọ́ òní sekínì òní sinmi lọ́rùn ọlọ́run bá Allah mọ́lẹ̀nu Qur'an ó ní innal ladhina qalu rabbuna Allah ọlọ́run ní gbogbo àwọn èèyàn tí wọ́n sọ pé Allah nìkan la dóòtì Allah nìkan la gbàgbọ́ thumma istaqamu lẹ́yìn náà akhlasu wọ́n sì dúró lérí Allah nìkan thumma istaqamu nìyẹn sẹ́wọ̀n pé wàhálà là ń sọ àmọ́ gbogbo aka dúró tádà wo bá dé ẹsẹ̀ lómi ọ̀yẹ́ gbogbo bá dé ẹsẹ̀ lómi ọ̀yẹ́ ọlọ́run ní thumma istaqamu wọ́n sì takùtọ̀ ọlọ́run bá ní tábà fẹ́ kú tatanazzalu alayhimul malaika àwọn màláíkà sọ̀kalẹ̀ tí wọ́n fẹ́ gbẹ̀mí Allah takhafu wọ́n máa sọ fún wọn pé bàbá oní imán alájà oní imán umu oní imán sista oní imán broda oní imán Allah takhafu má bẹ̀rù náà o má wòkè wala tahzanu má sì banújẹ́ lẹ́ni tó fẹ́ filẹ̀ sílẹ̀ ayé ìbọn mójútó gbogbo nǹkan kan ò ní dàrú mẹ́ nẹ́fìn gbogbo ẹni tó wà fẹ́ kẹ́yìn wọ́n dàrú àfáà ní sẹ́wù ní olùdálẹ́kẹ́wùlẹ̀ ní o alájì oní kọ́mpìnì ní o kọ́mọ́ṣẹ́ bọ̀ nínú sẹ̀mí ẹ̀ ọlọ́run ní ọmọláyíká sọ fún wọn pé sẹ́bẹ̀yìn ti dúró dédé rí imán
wala tahzanu ẹ má banújẹ́ lẹ́ni tẹ́fẹ́ filẹ̀ yín bá yín mójútó èmi ẹ̀kú wa abshiru bil janna ibi à ń lọ ni ibi yín má nílẹ̀ bá jáde láyé ẹ bá wọn sàjọbọ ẹ sàdábọ ẹ gbogbo tẹ ní lára ẹ ti túká gbogbo tó wà lára yín ẹ ti jùnú tó wà nulẹ̀ ẹ ti dànù Allah nìkan lẹ bá kú wa abshiru bil janna ọ̀yà ẹ máa dunnú aljanna ni sòsò ẹ máa wọ bẹ́ẹ̀ ló fi jẹ́ pé ẹni tí ó kú yóò máa wọ̀ ọ́ kan ní ẹ̀rí pé yóò lajú lẹ̀ ní ẹ̀yin lẹ́sẹ̀ pàdé yóò máa wọ aljanna báyìí wa abshiru bil janna ọlọ́run ni ẹ fún nírò dùnú kọ́ máa wọ aljanna allati kuntum tu'adun tá a sàdéhùn fún yín ipe tẹ bá ti ní mani sáwọ ọlọ́run tẹ́ ẹ sì sin wàhálà wa nìkan aljanna lẹ́wọ̀ àdéhùn tá a ṣe náà ni ó máa wọ bẹ́ẹ̀ o ẹ̀rí tí ọ̀rẹ́ ni musẹ́ lẹ́mí ọba bọ́lẹ̀ kò ní jíjà sáré man kana akhiru kalamihi la ilaha illallah dakhala aljanna anabi ní tó bá la ilaha illallah kú on sọ ó dẹ̀ ń tẹ̀lé ọkàn rẹ̀ sì gbàgbọ́ lóòótọ́ anabi ní yó wọ aljanna sosai abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa ìmánì wa kọ́lọ́mọdé ó bàjẹ́ gbogbo tí báyìí ìmánì jẹ́ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọba kọ́mọ́sá yàwá yà kọ́ yàwá náà abẹ́lẹ́ èèyàn bí èṣù bí èèyàn tí ó wàá bá wa pé ẹyin tí wọ́n sọ yẹn kọ̀ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ o ìlú kọjá bẹ́ẹ̀ o ọlọ́mọdé àpàdé ẹ̀ ọlọ́run ìmánì náà kọ́lọ́mọsá jábà pàdé ọlọ́run ọba wa ìmánì náà kọ́lọ́mọ jábà pàdé ọlọ́run ọba wa kó ṣe ọlọ́mọ àlìjánnà kọ́lọ́mọ ṣe ọlọ́mọ náà kọ́lọ́mọ sì jẹ́ àwọn ẹ̀ka tó wà àlìjánnà ó ṣàdúrà fún gbogbo àwọn baba àwọn ìmáàmù wa àwọn àfáà wa àti gbogbo àwọn ọ̀dọ́ àti gbogbo ará àdúrà papọ̀ àlùbáríkà ọlọ́run kọ́lọ́mọ sà sọ̀kalẹ̀ sílùú yìí kọ́lọ́mọ bá Allah kó fi ìta sọ yìí kó fi ṣe ìyípadà dáadáa nínú sẹ̀mí ẹni kọ̀ọ̀kan wa bó ṣe wá ń wúlò fẹ́yìn èmi tí mo sọ ọ́nà kọ́lọ́mọ sà jẹ́ wúlò fẹ́mi náà subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار